Odere on the street, Odere make me fit. Odere no dey fun, Odere ládùúgbò mi o. Odere alágbòde o, alágbòde o. Odere alágbòde o, alágbòde o. Odere tí kì í ṣọ̀lẹ o, alágbòde o. Odere popular jingo, alágbòde o. Odere mama, mo nídìí àgbo ibà, mi ò ṣeré rárá. Gbogbo ara ló ń ro mí, mo fẹ́ jí pépé. Odere bébí, bá mi wá ọ̀pá ẹ̀yìn tó máa ṣe bọ́ọ̀dì lóore. Ṣé kí n fomi sí? Àgbo tó kì í fún mi lánàá, ṣé kí n fogi lò? Mi ní mo fẹ́ fakọ sí. Torí Odere alágbo ló kọjá ládùúgbò rẹ̀ o, ládùúgbò rẹ̀ o. Odere alágbòde o, alágbòde o. Odere alágbòde o, alágbòde o. Odere tí kì í ṣọ̀lẹ o, alágbòde o. Odere popular jingo, alágbòde o. Ọkọ ọ̀lẹ ọ̀lẹ àfàjò, ọ̀lẹ ṣùwò káàkún iṣẹ́. Ọ̀lẹ ọ̀lẹ alábà ike, wọ́n bílíkì wọ́n bíyà fóúnjẹ ní ẹ̀. Mi sì ń dé sí àwẹ̀lé nínú ilé láyé mi ń tàǹbòde o. Bí sì ń dé sí o, bí sì ń dé sí o. Nínú ilé láyé mi ń tàǹbòde o. Wọ́n ṣe bí n kò lè nìyàn. Wọ́n ṣe bí n kò lè nìyàn. Mo ẹ̀yìn fi rí wò lálejò rẹpẹtẹ. Wọ́n ṣe bí n kò lè nìyàn. Ẹ̀mí mi, Àlá mi. iyọ̀ mi, Ẹni bí ọkọ mi. atẹ́gùn tí mo máa fi ń mí. Bóò ni? O ti ṣe tán ni? Mi ì tí ì ṣetán, mi ń sùn lọ́wọ́ ni. Ìwòlẹ̀ gọ́ọ̀. Bí wàá dẹ̀ sọ pé àmú ti ṣe tán o, bí wàá lábùrọ̀ máa jáyàn lẹ́gọ̀ọ́. Nígbà tí wọ́n dé torí mi tí mi ń tó gbá, mo tẹ́ni ni mi fẹ́ sùn lé. Má bínú, má bínú, bó wà ní bó ní jíjẹ. Ó kàn tiẹ̀ ní làákàyè rárá bó ti wù kó mọ́, ó lọ́pọlọ o. Oníranù ọ̀lẹ alápá má ṣiṣẹ́. Má bínú, èmi náà kú ní ìṣiṣẹ́, iṣẹ́ ni ò wá. Mi dẹ̀ ní para mi. Àwa kò máa ṣe tiwa fọ́lọ́run, àmẹ́yẹ tó ṣú ẹ́. Mo ti pògì sínú pálọ̀ gbà kó lọ ra àkàrà. Sì jẹ àkàrà 100 naira ni. Irọ́ o lè rí ṣẹ́ńjì o. Àwọn ọmọ ẹ máa jẹun. A ní ò lè rí ṣẹ́ńjì fáwọn mọ́lẹ̀. Nígbà tí mi bá kú táwọn ọmọ òní tí wọ́n ní sáyé wọn ni. Puff Daddy. Màmú ẹ máa ń fọkọ̀ bẹ́ẹ̀ mélòó ni máa sọ fún yín pé mi kì í ṣe Puff Daddy. Kò máa ń ṣe Puff Daddy, hot kiss mà ní. Kò burú gbà yẹn o. Ǹlẹ́ o ọmọ gbóná. Ọmọ gbóná bá wò hot kid. Kò yé mi fún ẹ pẹ̀lú hot candy tó ń jẹ nítorí pé nígbà tèmi àti bàbá ẹ máa sọ ẹ lórúkọ Àdìsá lásọ ẹ. Èmi náà mọ ibi tó ti rí o. Ibi tó ti wá rí hot candy ò yé mi. Ibo wá ni àǹtí ẹ wà? Mi ti ẹ̀ mọ ibi tó yí lọ báyìí. Ìwọ ọmọ bíi tẹ́gbọ̀n ẹ̀ yìí lọ. Lẹ́kọ̀ọ́. Ẹ káàárọ̀ mà. Kí ni? Ta ló ń tọ́ ẹ tó sọ fún ẹ pé bóyá o máa rù ju bó ṣe wà yìí lọ? Ta ló ń tọ́ ẹ? Ìyẹn ṣe báyìí, mo máa di mọ́lẹ̀ mọ́ yín lọ́wọ́. Ta ló ń tàn ọmọ yìí náà? Òun ló ti ń gbà yìí, gbogbo tó ẹ ló kì í kalẹ̀ yìí. Yàmọ̀ kémi lè jọ. Ó kù díẹ̀ tá a máa fi wo bóyá bí oṣù méjì ń sìn. Wà á ti rí i pé sáìzì kan náà làjọ máa wò. Kò yé ni, kò yé. Tó bá yẹ gbóyè ẹ ni ò bá mọ̀. Wo ìyá ẹ ló jọ. Tó bá rí nílé ìyá ẹ gan fúnra wọn, gbogbo wọn pátápátá sanra ni. Tó bá rí àǹtí tí wọ́n ó tẹ̀lé ìyá ẹ tó yẹ pé àwọn náà bí kan tó bí yẹ, wọ́n tó ìyá ẹ mẹ́ta. Ẹ jọ̀ọ́ ẹ fi sítórì sílẹ̀, ẹ fi ilẹ̀ dọjọ́ mi. Ẹ̀kẹ́ tiẹ̀ ló ti ń so kọ́ yẹn kó máa fò kiri títì. Wo lọ ra kàrà wá fún mi jàre. Tọ̀. 100 naira ni o ra, má nà tán o, má nà tán o. Tó bá nà tó ebi apẹ́ o. Èmi ti ń lọ ń tèmi nìyẹn. Àjẹ́ àwájà rí. Àgbà Ọlọ́run ó tà ní. Ẹ̀ta ló kọ́kọ́ ń ta kọ́ mi ẹ̀ta tó ta. Àṣẹ Èdùmàrè. Ó yá gbẹ́rù yá.
má gbàgbé gbogbo ewé tí mi sá síbẹ̀ yẹn tí mo fẹ́ fi ṣàgbo lálẹ́ o. kí n ká òdèrè alágbó rèé o. mo ní kí n ká gbogbo ewé. ẹ̀ka. kò sí wàhálà kò sí wàhálà máa ká gbogbo. òdèrè mà ti gbàgbé gbogbo ọtí síbí yìí òdèrè ọ̀dẹ̀lẹ̀ nínú kí mo kù rẹ̀ òdèrè òdèrè mà ti. Àgbo ibà mi ò ṣeré rárá gbogbo ara ló ń rò mí mo fẹ́ jí pé bẹ́ẹ̀ni bá mi wá ọ̀pá ẹ̀yìn tó máa ṣe bọ́ọ̀dì. òdèrè yẹn. ìyá yìí dé o. ẹ̀yin kọ́ lè tàgbó fún mi lánàá tó ṣiṣẹ́. èmi tàgbo kò ṣiṣẹ́. ọmọ tó wá gbá òmù náà mọ́lé. gbogbo èèyàn ló mọ̀ pàgbó tèmi jà. àgbo olóda. àgbo tí mi ń ta. irọ́ tí mi ń ta kọ tí mò ń ta ni. ẹ bá ṣọ́ọ̀bù àmọ́ o ẹ bá ṣọ́ọ̀bù àmọ́ o ẹ fún yàn lẹ́bù ẹ kí yàn lẹ́bù ẹ pẹ́ lórí ẹ̀. irọ́ bàbá tẹ lólókè. ọmọ àlè. bàbá ọmọ àlè. oníranù. bó ṣe rí. ó ti tí mi kú ẹ̀. irọ́ ọmọ ọ̀dọ́ ẹ̀ ni. ọmọ ọ̀dọ́ ẹ̀ ni. o ìbò yẹn rí ọmọ ọkọ. ọmọ ọkọ. ọmọ ọkọ mọ. ó ń datọ́. bí ìta torí gbogbo yín ò pé. báwo ni ẹ̀gbọ́n mo wà. báwo dẹ ni ṣọ́ọ̀bù báwo gbogbo ẹ̀ ṣáájú ń wá. ẹ wo ká máa tọrọ àwọn ọ̀la ẹ̀kọ́ wọn lẹ́yìn. lórí. àgbẹ̀dẹ nìkan ló ń ṣiṣẹ́ àgbẹ̀dẹ àti fáànì. ààrẹ ẹ́ńjìn ṣe ọ̀nà ẹ́ńjìn náà ọ̀nà ọ̀yìn ṣọ́ọ̀tì ó tẹ̀lé sún ẹni tí mò ń wò. ó kò í sí. o àbúrò gan wọn lẹ o ọ̀rọ̀ lùí ni kò í sí. wo ṣọmọ báwa máa ń fẹsẹ̀ rìn gbòòrò kiri a máa ń rí gbogbo àwọn èèyàn tí mọ́tò wọn bá ti bàjẹ́ sí gbòòrò báyìí fúnra wọn náà máa bẹ̀rẹ̀ sí ní ṣíbọ́nẹ́ẹ̀tì náà máa ṣe wò kí ló dé ẹ pé mẹkáníìkì náà ni ẹ jẹ́ káwọn kọ́kọ́ yẹ̀ wò náà ó lè jẹ́ nǹkan kékeré ló ń ṣe. wọ́n ń ṣe mẹ́kò fúnra wọn láì ṣara Ìbàdàn. kí ló ń sọ Ìbàdàn ní kọ́kọ́ ògùn síbi tí ṣe ò sí àníkọ́ ló ń ṣàánú wa wo àbúrò wọ́n jẹ́ ń fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ ẹ jẹ́ ń sọ tọ̀dé tó ń gbé mi wá gangan jẹ́ ń sọ àbúrò mi bó ló ṣe ṣàánú mi o mo fẹ́ máa kọ́ mẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹ̀ jẹ́ ń kọ́ kí n fojú sí i tí má tiẹ̀ kọ́ fún bí oṣù mélòó kan ebi mi náà tiẹ̀ máa fi yẹn jẹun nígboro àbí. ẹ fẹ́ kọ́ṣẹ́ mẹ́kọ̀ọ́ ṣòdà kí n lórí ẹ̀gbọ́n mi burú ṣọ́jọ́ alẹ́ ló yẹ kẹ̀ṣẹ̀ wà kọ́ mẹ́kọ̀ọ́. o kò sígbà tí yàn daṣọ tí yàn rárá fi wọ̀ kò sígbà tí mo débi tí nǹkan ṣe bí wọ ni ṣe bá búrò mi nìwọ máa kọ́. ó dàbí pé nǹkan ń ṣẹ̀gbọ́n mi ẹ wo ẹ gbà kọ́tẹ́ báàrì ẹ fi step down. kò sí nǹkan tó ń ṣe mí àbí. ẹ lè mọṣẹ́ bọ́dá mi ẹ lè tó dáa kí n lórí yín burú. kí ló dé. ẹ fẹ́ kọ́ mẹkáníìkì. irọ́ kò rí bẹ́ẹ̀ ní tí wọ́n ń rò kọ́lé mi ń rò ní èmi rò yí pé bó ṣe mú fún mi pé ẹgbà kí wọ́n á ní mi ò fẹ́ ó mọ̀ra bẹ́ẹ̀ ni pé mo ṣègbéraga sí ẹ ni. ẹ má ṣègbéraga ni tó bá ti dirú condition báyìí àfi kẹ́ ṣègbéraga ẹ wo ọ̀gá panel nìyẹn àtàgbẹ̀dẹ bí mo ṣe jẹ́ ọ̀gá department mi tó yìí ọ ṣì máa ń ràn mí lóúnjẹ tí máa ń lọ ṣíyàn lè ràn yín lóúnjẹ kẹ́ ẹ lọ báyìí ìgbà yẹn lọ́wọ́ yẹn máa níyàn rẹ̀ gbọ́n yàn fún ẹ ṣáà gbà kẹ́ mú bẹ́ẹ̀ ṣe wà nísìnyí tí n bá ní kẹ́ lọ mú 10-11 spanner wà àbí 12-13 ṣe mọ̀. àwọn tó tẹ̀léra wọn ni 10-11 12-13 wọ́n tó tẹ̀léra wọn ni. tó bá ti parí lára ẹ̀ ńkọ́. tó bá parí lára ẹ̀ ìyẹn á lé o fún ẹni tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ kọ́ṣẹ́. ìyẹn lè ṣe mọ̀ pé ẹni tó máa kọ́ mẹ́kò náà ó gbọ́dọ̀ ní common sense gbọ́dọ̀ ní common sense irú nísìnyí ọtí tẹ fẹ́ mu yẹn nísìnyí drinkers are able to die young. àbúrò mi ò kàwé òpònú drinkers àbí drinkable. tó kásá máa ní. mo rò bóyá wèrè wo ni. gbogbo ara ló ń rò mí mo fẹ́ jí pépé òdèrè bèbí bá mi wá ọ̀pá ẹ̀yìn tó máa ṣe bọ́ọ̀dì lóore. ṣé kí n fomi sí àgbo tó kì í fún mi lánàá ṣé kí n fogi lò mí ní mo fẹ́ fakọ sí. torí òdèrè alágbo ló kọjá ládùúgbò rẹ̀ ó ládùúgbò rẹ̀ ó òdèrè alágbo òde ó. kí ló máa ń ṣòdì ìṣá ẹ gbà mí ẹ wo bóde ṣe gẹran bí ìgbà táwọn ọmọ kéékèèké fẹ́ jẹran
ṣé àwọn àrẹ̀mú nìkan ló gé ẹran fún ni ọlọ́run màjà dáràn. pèrè wọn nílé ìwé pé orí àbúrú ni. kí ló dé kí mo ṣe. kí ni máa ń járò ni onírànà òpónú alátẹnujẹ. ṣe bí ẹran tí mo bá nù lé ni ebi ẹ̀wọ̀n náà la fẹ́ jẹ́. ẹran tí mo gbé kalẹ̀ sí bíbáyìí tó ṣẹ́nu tọ́ọ̀kù mo gbé ẹran kalẹ̀ sí bíbáyìí tí mo fẹ́ lọ tà gbogbo àwọn ẹgbẹ́ mi tó ń tàgbo tó ń tọ́tí gbogbo wọn ló máa ń tẹran dídí pẹ̀lú àwọn ẹdẹ máa ń pè mí lójoojúmọ́ ó dére. kí ló dé tí wọn ò kí ń tẹran pẹ̀lú títí ẹ bó dé fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú owó ẹ̀. òdìtàn ò bẹ̀rẹ̀ sí ni màá máa ṣàjẹ ó bẹ̀rẹ̀ sí ṣàjẹ bíi kọ̀lọ̀kọ̀lọ̀. mo dénú ilé mo bẹ́ran ṣé èmi náà kan mo nílé mi kan mo lẹ́ran. alátẹnujẹ lè ó lè lè. èwo lọ́rọ́ lè mẹ́ mo dénú ilé mo bẹ́ran. alátẹnujẹ ni ẹ àní ẹ ò ṣe mí ó sì máa jẹ poison. poison wo ṣé wo gbé poison wà lé ni. láìpẹ́ láì jìnnà wá jẹ poison tètè dé ń pè ẹ́ tètè dé ń pè. tinubu bí màá pẹ́ rẹ̀ lé lọ́wọ́ kẹ́wọ́ kò gbẹ̀rẹ̀ kẹ́wọ́ kò gbẹ̀rẹ̀. àánú ẹ̀ alátẹnujẹ. olèrè kí bẹ́ẹ̀ yín òdèrè ṣe rírè olèrè kàtí ẹ̀ sọ́gbó bẹ̀rẹ̀ lọ́nà ṣé àwọn ìbílẹ̀. ọgbà ìfowó oúnjẹ àtọwọ́ báyìí tó máa gbé dé lẹ́sìn. nítorí owó oúnjẹ àtọwọ́ báyìí tó máa gbé dé lẹ́sìn ló fi ń dúró dé ìyá ẹ̀ ń kọ́. wọ́n ti kiri lọ sàn. nígbà tó wá bí kí ló sọ. mo bí wọn ní kí wọ́n bá yín náà ní oṣù kan. ó ní kó wá bá mi. báwo ló ń ṣe mọ̀ kémi lówó lọ́wọ́ tó fi ní wọ́n bá mi. mi ò sọ owó ní lọ bá bàbá ẹ̀. ó ti ẹ̀ dáa òṣòwò lọ́wọ́ ìwọ ti wá rò pé mi lè lówó lọ́wọ́ àbí wo má jẹ́ kí n tù ẹ́ lórí inú kan ló ń lọ mi bóyá nítorí oúnjẹ tí mi ì tí ì jẹ ni mo ti lọ tọ́lẹ̀tì tẹ́ mẹ́ta mi ì wá kú ó gbọ́ ọmọ má pa mí mo má pa mí ẹ̀yin náà ẹ̀rọ ẹ sáré bẹ́ẹ̀ ti jẹun fúnra láyé ó mo lè ṣe fún ẹ ìrìnlá sórí nínú àwọn tíráàpù tó ń kọ sórí lẹ́sìn tó ń lọ yìí mú kan mẹ́ bẹ̀rẹ̀ sí ní kọ́ lọ tó bá ti ń kọ́ lọ bóyá wá dójú ọ̀nà tó bá fẹ́ kọ́ débẹ̀ tó bá tún padà bọ̀ máa kọ́ bọ̀. dájú lẹ́sìn mi jìnnà. ó jìnnà ó sì lọ ibi tó bá ti kọ́ dé dúró mẹ́ kó tún mú mi kó tún kọ́ dé lẹ́sìn kó kọ́ padà tó bá mọ̀ fi kọ́ lọ kọ́ bọ̀ gbogbo àti níyànjú ó mọ̀ bóyá nú orin tiẹ̀ gan lèmi gan máa yálò tí máa kọ́ títí dọ̀sọ́ ènì kí mo rí ti fẹ́ jẹ wo bó lù mí mọ́lẹ̀ kó o lè rí du abórin tí odò yìí. odò sà. odò ẹ máa gbọ́ lọ orin ẹ ti dùdú rẹ̀ sí lọ ó dùn jẹ̀bà lọ kí ló tún wá ń wá gbọ́ lọ gbọ́ padà. hot kid ọmọ oní vibe kan tí mo gbá mọ́júmọ́ yìí lásán ó kàn ń ring ní brain mi ni bó dẹ̀ mọ̀ pé tí n bá ti gbé dọ́dọ̀ ẹ̀ a máa ṣe justice I want better rap on top that job. Sure, Baba make a yarn. See as they go. Wàásùbíà Haúsá ti Ìgbò Yorùbá. Wàásùbíà Haúsá ti Ìgbò Yorùbá. A ó kéré oko délé. A ó kéré oko délé o. A ó kéré oko délé. A ó kéré oko délé. Hey, oya make a rap on top am. See, mo ti bínú mo ti para torí mo wà lórí throne mi. Kàsílàsì gan kò lè lóun fẹ́ rí throne mi. Mi ò ṣe sim so ẹ ò lè retrieve mi. Ìgboro lè mi kò sẹ́ni tó lè deceive me. I remember back then ládùúgbò mi ma street. Ìgbà tí mo máa wọ t-shirt lórí baggy jean. Ìgbà tí mo wà ní gutter ìgbà tí mo wà ní shit. Àti wọnú rap àti wọnú street wọn. Àwọn rapper tó ń gbọ́ èmi ni mo defeat. Ọ̀nà! Àti wọnú jungle mo ti bọ́ lórí beat wọn. Máa dúró bí bouncer. Àjọpọ̀ lórí beat wọn. Kí ló dé tẹ́ pé mò ń pẹ́ látàárọ̀ òbí kan? Kí ló ń ṣẹlẹ̀ gangan náà? Baba, phone mi ní phone. O ò ní fóònù. Nọ́mbà tó máa fi ń pè mí gan. Phone màmí ni. Nọ́mbà mọ́ mi ẹ̀ ni. Ìgbà tí mo wá pè òun tí nọ́mbà ẹ̀ ò lọ. Kí ló dé tí nọ́mbà títí ẹ̀ ò lọ? Bọ̀dá ẹ sà ẹ mọ nǹkan ni pé bẹ́ẹ̀ máa ń ṣe ń treat wa nígbà mi ẹ máa ń kill vibe honestly ẹ máa ń kill vibe bá ṣe ra àmì báyìí tara ń ṣe nǹkan bẹ́ẹ̀ ṣe dé inspiration yẹn jẹ́ kó sá lọ ṣòye yín ẹ ní láti máa kó wa láyà jẹ
nípa yín tá a mọ̀ tá a rí wọn náà wọn tẹ́ jẹ́ èèyàn tiwa tẹ́ jẹ́ gbọ̀n wa tẹ́ ń guide wa tá a bá rí tẹ́lù bá ń bà wá tá a bá wà ní bus stop nǹkan táwọn ọmọ ayé bá kàn lọ ṣe kí ni ṣe mọ̀ pé a máa fọ́ ṣe mọ̀ ká máa fọ́ fún wọn nǹkan tí mò ń tà láti sọ ni wípé à ń ṣe létí dídí ẹ ní láti máa kó aláyàjẹkẹ tó bá a sọ̀rọ̀ nǹkan tí mò ń tà láti sọ nìyẹn. kí ni aláyé sọ ní ìsìtò òsùn fún ọkọ láyàjẹ àná ń pè wọ́n nọ́mbẹ̀ ò lọ wọ́n ń tòun náà nọ́mbẹ̀ ò lọ ṣe mọ̀ kọ́tà nítorí ẹ̀ pè yín ni. fóònù mi tẹ̀ wá ti fọ́ lójú ni. ẹ wà ní fóònù ẹ fọ́ lójú. ó jábọ̀ ó fọ́ lójú. ṣèlè kan tó bá ti sọ nìyẹn. ìgbà tẹ̀lé wọlé tẹ́yìn náà dẹ̀ kó gbogbo inspiration. ó ti tó ẹ aláyẹ ẹgbẹ́ débẹ̀ fún lìjàre. ká ní pé táǹgbà tí mo pè ẹ́ sí ni ká ní nọ́mbà ẹ lọ ni ìwọ náà mọ̀ wípé kò sígbà tí bá rán ẹ níṣẹ́ mo máa ń fún ẹ lówó ṣáà ni ìwọ náà mọ̀. ẹ màláyé iṣẹ́ tẹ rí mo tẹ̀ ti fẹ́ já yín ti pẹ́ lórí ọ̀rọ̀ change tẹ máa ń fáwọn pípù yìí tó bá pẹ́ ṣe fẹ́ máa fún wọn ní change yẹn lọ wọn ò lè gbéra ju bó ṣe wà yìí lọ aláyé ẹ jẹ́ ká gbé àwọn pípù yìí débẹ̀ fully ẹ jẹ́ ká mú wọn dé bus stop àwọn ọmọ tí ò tó wọn wọ́n ti mú wọlé ẹ jẹ́ káwọn pípù ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ fully tẹ bá ti dé bus stop tẹ bá ti já yín ẹ já ó ti yé ẹ súnmọ́ ẹni tí ò tó yín àbẹ́ni tó jù yín lọ tẹ bá ti súnmọ́ ẹkọ̀ fara kan nǹkan tó wà lára tiẹ̀ ó máa bọ́ sára títí. ó tọ́ ni aláyé ẹ̀ mọ nǹkan tó ṣẹlẹ̀ gangan ni pé ṣé tẹ rí pé iṣẹ́ orin tá à ń ṣe nǹkan tí ò tí ì jẹ́ ká blow kò ju wípé àrí support lọ àrówó ni àbí ṣé mo parọ́ ni bí káwọ studio kan máa lé wa jáde fún àwọn bigger artists kan record nǹkan tí ò tí ì jẹ́ ká blow nìyẹn. bàtà iná ẹ̀ bàtà ẹ̀ ní fọwọ́ síbi tó ń gbé. wà báwo náà ṣe ní lẹ́yìn kí ló máa ń ṣe yín gan àti bàtẹ́ tí ń kọrin láyé yín ìgbà wo lẹ blóòrì ṣé ní single hit kan rí àbọ̀dẹ̀ ní ni. bàbá ìbàtẹ́ fi wọlé yẹn à ń compose hit kan lọ́wọ́ wàhálà àtàbà drop ẹ̀ bá wọn máa blow. ìtúwò ló ń ṣe aníkẹ́ farakànyàn kẹ́ gbáwó ní ẹ̀rùn kí ló ń ṣe yín oníwèrèwò lẹ́yìn. àní mi understand ni. o understand báwo. ẹ jẹ́ kó yé wa gbogbo ìgbà tẹ́ ní pé tá a bá kọjá ní bus stop a fara gbá àwọn èèyàn ògbó ara wọn lọ ṣọ́gbó ara wọn. kì í sọ̀rọ̀ ògo kò farakànyàn bus stop nǹkan máa kúrò lára ẹ̀ bọ́ sára títí ẹ̀. mo ti já o ó lè. ṣé mo gbébọn lé ẹ lọ́wọ́ ni. kí ló ń ṣe ẹ tó ń pariwo lè ṣọ́ dẹ̀ ní ẹni wọn kì í pè lólè pickpocket náà ń pè. nǹkan kan náà ni. olè náà ni wọ́n sún wá smart. tó bá yẹ lẹ́yìn ká máa kọrin tẹ́lẹ̀ gbogbo nǹkan tẹ́ bá gbọ́ tó ń dá ìlẹ́nu wa lírí kúwèrè ni. wọ́n máa pa wá dànù o ẹ máa fojú sunkún wa o ká lọ já báàgì ní bus stop wọ́n máa pa wá o. ọlọ́run mo gbàtẹ́ máa tó já láyé yín bẹ́ẹ̀ ṣe wà. kí lẹ̀ ń sọ. ọ̀gbẹ́ni ẹ pẹ̀lẹ́ bolójà. ní ń wá bó ṣe máa da káàkiri lónìí. ọlọ́run á dẹ̀ jẹ́ kó dáa ẹ bá lájẹ́ pàdé ilẹ̀ oníjẹyìn ẹ wá ẹ ní rì ní ọjọ́ tẹ́bí ń pọ̀ náà ọ̀nà òní náà yìí. kí ni ẹ bá kí wàá ní jíjẹ kí la máa jẹ ẹ bá tẹ́lẹ̀ mú wá fún un. èmi á jẹun níbi tí mò ń lọ tọ́lọ́ máa ti ṣàánú mi ẹ̀yin náà ẹ wá nǹkan tẹ́ máa jẹ tẹ́ bá wá rí ẹ̀sọ́ dáwẹ̀ tẹ́mi máa fi padà dé màá mú nǹkan bọ̀ fún yín tẹ́ máa jẹ ṣùgbọ́n. ẹ wá ẹ̀yin fẹ́ wá bẹ́ẹ̀ ṣe máa jẹun káwa tó kù ká jẹ igi àbí àwa tó kù tàwa ní kò dẹ̀ kàn ẹ bá ti fẹ́ jẹun ìwọ fẹ́ wá bí ìwọ ṣe máa jẹun lọ. mi sọ pé mo fẹ́ lọ wá nǹkan tí máa jẹ tọ́lọ́ bá ti ṣàánú mi èmi á wá nǹkan jẹ màá mú tẹ́yìn náà máa jẹ wá fún yín. ẹ wá ẹ lójú tì o. kí ló dé. nítorí bọ́rọ̀ òpòmú lòun sọ jáde lẹ́nu ni. kí ni ìwọ rí. nígbà tí gbogbo ọba gbígbá kékèké tí mò ń ṣàjọ tí mi ń tà mi fi ń bọ́ gbogbo ilé mi ń bọ́ àwọn ọmọ mi ń bọ́ odindi èèyàn mẹ́ta èmi ni mò ń bọ́ ọmọ àtọkọ nígbà tí bá jẹ gbárùn lójú yín máa tó wálẹ̀ lẹ́ẹ̀fún lérò pé yẹ kẹ́ lọ́pọ̀lọpọ̀ wò pé àwọn ẹgbẹ́ yín o àwọn míì wọn lọ ṣe alábàárù àwọn míì wọn máa ta mọ́tẹ́bọ̀dù báyìí tó ń ṣe kọ̀ǹdọ́tọ̀ ni àwọn míì gan wọ́n lè máa lọ tọwọ́ bá pò máa lọ jẹ owó wálé kájà àti jẹun nílé òun ní kókó. ó ṣẹ̀ṣẹ̀ yé mi ní o ọ̀rọ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ yé mi ní o kémi lọ ṣe kọ̀ǹdọ́tọ̀ kí n jábọ́ lẹ́nu mọ́tò kí n kú kí wọ́n lè ṣopó àbí kó lè bẹ̀rẹ̀ sí ní yàlè ọlọ́run ní fún ẹ ṣe wo mo ò fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ ni àmọ́ ó ti sún mi kò gírí bẹ́ẹ̀ máa sọ̀rọ̀ obìnrin ẹgbẹ́ tiẹ̀ ló ra mọ́tò fọkùnrin
àbá àwọn obìnrin bí irú ti tiẹ̀ tó rí gèlè mọ̀ sí ìbáwọn náà wò sùsù tó máa náà kọ́lé fọ́kọ àwọn ṣé bí torí káṣírí ọkọ ẹ̀ má lè tu ni tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ní tu mi láṣìírí ṣé wọ́n ni wọ́n ń wú yìí ṣé obìnrin gidi ni wọ́n yìí. so màmá ẹ ló kọ́lé fún bàbá ẹ. o ò ní fa. nídìí ẹ̀kọ́ tí màmá ẹ ń tà. tó bá ní fa kó o bí fa. òpònú ni ẹ. òpònú ni wọ́n tó jẹ́ òpònú ni ẹ. lọ́jàlè lọ́wọ́ kan ṣe. tí gbogbo ẹ bá súnyàn kò sí tí yóò lè ṣe o mo lè lù ẹ́ mo lè ṣe nǹkan fún ẹ. wánà mi. mo lè lù ẹ́ màá lù ẹ́. òdèrè alágbó. kí ni. máa ń nà ẹ̀. wánà ẹ̀. ṣe bẹ́ẹ̀ rí bóun lọ́kọ́ tàmí là màá lù ẹ́ o ṣe bẹ́ẹ̀ rí tibẹ̀rì tí wọ́n fẹ́ kọ́ wọ́n mi ti mú kọ́fì. mi ò gbádùn. ojú mi ti pọ́n. ojú ẹ pọ́n sí mi. máa kó yàwọ́ náà. alágbòde o òdèrè ti di ìṣọ̀lẹ̀ o alágbòde o. kúrò àjẹyẹ kan lọ náà. ọkọ̀ rẹ̀ fi sojú wá wà ní ṣọ́ọ̀bù. kò sí wàhálà padà wá kó wá gbà. nígbà tó ra nǹkan 30 naira tó mú odindi 200 naira wá. mi ní gbàgbé bí ìmọ̀ tó ń rà téèyàn kan ò rà rí tó máa mú gbogbo owó ńláńlá wá. ta ló gbé rádaràda yìí sórí mọ́tò mi kí ni gbogbo rọ́bìṣì yìí náà ta ló gbé rọ́bìṣì yìí sórí mọ́tò yìí. wèrè wo ló ń sọ̀rọ̀. àǹtí ẹ̀dẹ̀ rẹ̀ ojú rẹ̀ bí ìbọn mi o. longest time. ojú ẹ̀ rè. gbogbo ṣe fẹ́yìn. ẹ ó fẹ́ ṣe fresh. ni wọ́n sọ pé tí yàn bá sọ̀kò sọ́jà ara ilé ẹni ló máa ń bá pé ìfẹ́ ní fèrè wọn ló gbé kíní sílẹ̀ tó wá ń bu ajé àṣà àbúrò mi ní. ojú yín ló ń dán yìí. ìbò bòbó lólùfẹ́ wálé bòbó lólùfẹ́ mi bọ̀ ó dàbí èmi ẹbí màá lọ́ba. ẹ̀yin gan mímí mú etí. ó dàbí màmí wọ̀ tàyé mọ́jú. ẹ̀yin gan fẹ́ ẹ̀yin ẹ fẹ́ ẹ ti rí mú ẹbí pẹlẹdọ lọ alámì ayé mi ló ń tọ́jú mi. èmi gan rí bẹ́ẹ̀ mo ti rí bẹ́ẹ̀. ìjọ́ wo ni màá tún wá rí ẹ báyìí. ẹ fún mi nọ́mbà yẹn má wọrí máa pè yín tí mo ti rí yín mo máa pè yín máa pè yín ó yẹ ẹ tẹ síbẹ̀. ẹ mú wa ó yẹ ìpè fún mi mo ń gbọ́. Hello, wetin happen now? Where you dey? Which one be who dey talk? Na Pinky now. You no good as you dey do. Shebi na you say make I mix chemical, I don mix am now, my body don I no see you, no good. Customer don plenty for here, shebi like pick one. Where dey come? Dey Babe, oh sure pé o ti fọ bedroom yẹn tán. Be sure. Come on, you sure say you wash that bedroom well? Bẹ́ẹ̀ni màmú, ó mọ̀. Because the last time when you wash her, I nearly drop follow. Mo fọ ó mọ̀. Owó kan wà lórí bed mi ká 5,000 kúrò ń bẹ̀. Hey girl. Fine girl. Good evening. How far? Let me light one abeg. Mo máa san owó ẹ o. Olówó lẹ́sìn lọ́tọ́ tí ti ń jọ́dé. Owó lẹ́kọ̀ọ́dé. Owó yóò. In fact. Goldish of ìṣèwọ ni. O ò lè jáde kó dárin àfi kó man bag. Wọ́n ṣáà máa wá tún ìní kiri. Jọ̀ọ́ torí Ọlọ́run mélòó lára mi tó ní kí n máa dárin. Ó fẹ́ jẹ́ kán jẹ mí tán, èmi tí mo rí kékeré yìí. Goody wọ. Now the way you carry me go do that thing wey we go do. Ìwọ máa lọ rush tó ń bu ẹ̀jẹ̀ tó ń jẹ́ ẹ̀yìn àti wọ́n go complain. Jọ̀ọ́ torí Ọlọ́run má sọ. Jọ̀ọ́ tẹ̀ jí sí wọn bí bàbá yẹn ṣe ń ṣe please. Tó bá rí màá. Ifá ti débi tẹ́lẹ̀. Ṣé ló ń pariwo? Check for that. Ọ̀fẹ́ pa wá mẹ́. Ìwọ méjì sí ẹ pé máa fún mi lálẹ́. I need to freshen up. I'll see you guys. I get one banana. Ẹyẹ kan kọ́lẹ̀ gbà lọ́dún sí. Hey, you know I come like say you want to tell me I'm anything. Stop it now. Kí ni gbogbo yẹn náà? O tún dé náà tẹ kó touch mi ọmọ kan ló touch. Stop it. Mo ti sọ fún ẹ pé mò ń bọ̀. Ṣé rò pé ẹ pé mo lè wá? Mo ti ń pé ju ara mi ti ń ṣe bá. You don't know the thing when I don't take myself. Roscoe, I don't like am. I don't like as you dey. Oh, see as this way. As I just dey come like here, I just dey reason say my mind just dey do me grimo, e dey do zanza, e dey do me kweme. Stop am, Joe. Wetin happen? Stop now. Why you dey look am now?
No, I just the reason say be like saying I'm fresher for you and I jam bite. Your body never to say, never collect better thing. Fresher for you. You know, still say this one any work. And any work. Why you should be like that, sir? Oh, God, face me. You never press him, but be any here. He never. Who's school as activity happen now? Wait till they worry you now. I don't tell you say my name na Raska, no be Roscoe. Rasaki. They don't know you say you be Rasaki. Me, I know say you be Roscoe Rasaki. Because of the way I did the Rasa. I did the Rasaki anyhow. Wait, be like say what you don't do this. Sorry. Me I don't say your thing. You only look. You got to do like this, Abi. Not only me if they make you the reach that cloud. You know. You know the guy walk on. Oh yeah, go make I go give you. Man, go give you leg over. Fit to am here. Give me leg over. Oh yeah, give me. Ah! Hot! Hot! Tọ́lẹ̀ lè pariwo tó yẹ. Tọ́lẹ̀ lè fẹ́ ṣá mi jẹ. Pẹ̀lú ohun yìí tẹ́ fi ń kọrin. Really? Really? Ìwọ ló máa sọ fún mi sí, you want to lecture me, right? Ìwọ ló máa sọ fún mi pé ohun tí mo fi ń kọrin yẹn kò yẹ kí n tún máa fi ṣe nǹkan mi. Àbí? Dọ́ńtọ́ Ọlọ́run sọ fún mi. Mélòó nínú àwọn tá à ń wò láṣíwájú tá à ń wò bíi role model? Mélòó nínú wọn ló yẹ pé nǹkan tá à ń ṣe yìí ó jẹ́ àjèjì sí tó jọ wọ́n lójú? Mélòó ni wọn ló fa àkọ́kọ́? Wà á dẹ̀ máa ṣe rádaràdà, wà á máa pa. Ó dẹ̀ pariwo, ó fẹ́ bù mí jẹ torí kò ní sìgá lọ́wọ́ mi. No, you dey mess up o. You dey mess up big time. See, before I dey only think say you don ready, but as e be now, e be like say you never even ready at all. You don't know what you are into. I swear to God, because of cigar. Now you want kill me. Now you shout like, abeg, mother save me o. Wá bọ̀ boy, kí ló máa ń ṣe ẹ gan-an? Ṣé o mọ̀ pé tí Larry Gaga ò bá fagbó kò lè kọrin kò tiẹ̀ ní blow rárá? Dàmí o. Kí ló ṣe tó ń ṣe bí ọdẹ àti try láti jà láti jọjọ ìbọn yẹ́ tó fẹ́ jà? Òun sọ fún wa wípé ọmọ mọ sí ẹ lọ́dún pé ó fẹ́ fi ilé àbí? Ṣọ́pọ̀ nù ni ẹni? Ó yá wa, mọ́ mi. Súnmọ́ mi. Súnmọ́ mi. Ó yá gbà. Kódà bóyá gbà. Ṣé o yà wèrè ṣá? Wà kí ló ń ṣí ẹ? Sórí ẹ ti dàrú ni. Aláyé ní kò gbà ó dẹ̀ ń tì gọ́ǹbọ̀ ó ń tì gọ́ǹbọ̀. Ṣó fẹ́ sọ̀rọ̀ ẹ di Larry Gaga mara yín lọ́wọ́ ni? Àbó fẹ́ sológbòdì nǹkan sì mọ́ wọn lọ́wọ́ ni? Ṣé wọ́n tó fẹ́ defeat èèyàn rẹ̀? Kí mo sọ fún ẹjẹ́ yẹn ò lè defeat mi. Àwọn ará ilé ìyá ẹ̀ ló máa lọ defeat mi. Gbá kiri lọ́wọ́ àlàyé kò mú gbó. Gbá kiri lọ́wọ́. Ọlọ́run máa bọ̀nà lú ẹ jẹ́. Kò lè dẹ̀ tún rẹ̀ ni. Olórí kí ló wọ̀ ni? Kẹ́tọ̀ rẹ̀ ni. Fagbọ́ sọ orí kò rí ẹ dànù. Kẹ́tọ̀ rẹ̀ ni. Ó yá gbà. ọmọ ọsàn. Fákìní sórí, o fẹ́ kí n ṣàkíní mọ́ ẹ lórí. Ṣé ó tán o? Ṣé ó tán o? Owó yẹn ṣe bó tè. Lírìsì ọjọ́ sí. Ṣé o òun náà padà ń jèrè ọ̀rọ̀ lára wa yìí? Ṣé òun náà padà ń jọ lára wa yìí? Wàá máa jẹun bí ẹni tó yọ ẹgbàá tì pé kó jẹun sínú irọ́ ni. O ò fẹ́ sanra tó mi, o ò fẹ́ sanra. Mímẹ́ tó bí ẹ tó ní sanra. Oúnjẹ ìdùn. Jẹ́ ìwọ náà yìí pé mo wà lọ jẹun. Ẹ mọ̀ fúnlé. Alámì. Ìfẹ́ mi. Inú bí ọkọ mi. Ìrìn àjò mi. Ìdùnnú mi. Òtútù tó mú mi. Oyè mi. Ẹ kú jíjẹ o. Ìgbà yìí ọkọ mi. Ẹran yìí ò bọ́ kúrò má ṣe fẹ́ gbogbo lẹ́yìn gbogbo aná ọkọ̀ ló lè jẹran tó lè. Kò dẹ̀ wá lé o. Kí ló ṣẹlẹ̀? Tí kí ni fi ṣe? Kí ló mú yín tẹ́ gbé gbogbo bàsíà oúnjẹ síwájú? Tí mi fi ní gbé bàsíà oúnjẹ síwájú. Ṣé ìgbà tẹ́yìn fẹ́ jẹun, ǹjẹ́ yìí ti ẹ̀ ṣètò oúnjẹ kankan fẹ́mi? Ṣé ẹ̀yin fowó oúnjẹ sílẹ̀ ń gbá tẹ́yìn máa kúrò nínú ilé torí ẹ̀ lọ́pọlọ ẹ̀ nírònú? Tẹ́mi bá wá fowó oúnjẹ sílẹ̀ ńkọ́ ní kébi pé èmi kú. Ó fowó oúnjẹ sílẹ̀ ìwọ fẹ́ dé bóúnjẹ. Ó ní lárí ọkùnrin tí ò lọ́pọlọ rárá ni ẹ tó ní lárí pàápàá. Má jẹ oúnjẹ yẹn Àdìsá ni mo ṣẹ́kù oúnjẹ yẹn dé o. Àdìsá ni mi ṣẹ́kù oúnjẹ yẹn dé o. Wọ́n ń gbé mi fi kú lọ́hùn. Ṣé wọ́n fowó oúnjẹ sílẹ̀ wọ́n kọ́ ni baálé ilé ni? Mi ní kó má jọ jẹ mi sọ fún ẹ. Mi ní mi ti ń jẹ́.
Àdìsá ló ní o. Ìrẹ̀gbọ́n òjò tó lọ. Mo ní kó má jẹ oúnjẹ yẹn àbúrò pé mi ìbẹ́ ṣeré ní gbọ́wọ́ kúrò mi ìbẹ́ ṣeré. Ọjọ́ ìgbọ́ mi náà bẹ̀. Ọgbọ́n wa wà là. Ṣé wọ́n gbọ́ wa? Ọgbọ́n mi náà ọgbọ́n mi náà. Ọgbọ́n mi náà. Ìfẹ́ mi. Aṣọ tí mo wọ̀ sọ́rùn. Aṣọ ìbora mi. Aṣọ tí mo wọ̀ sọ́rùn. Òtútù tó ń mú mi. Èmi fẹ́ jáde. Níbo ló dà? Mi fẹ́ lọ sọ́dọ̀ Bímbọ́ ọ̀rẹ́ mi ni. Bímbọ́, ìyẹn ọ̀rẹ́ ẹ̀. Wo gbogbo lẹ́kọ̀ọ́ gbẹ tíratira ni. Kò sí nǹkan kan nílé ta lè fẹnu gbá. Mo wá wò ó pé àwọn Yorùbá sọ pé tíná bá jó ọmọ ẹni tó bá jó ni tọmọ ẹni la máa. Ó ti yé mi, tíná bá jọmọ ẹni tó jọ ẹni ìyẹn àkọ́kọ́ gbọ́n tara ẹni dànù. Èmi wá wò ó pé tí bá ti lọ sí ọ̀dọ̀ Bímbọ́ máa gbọ́n tara mi kúrò ń bẹ̀ kémi tiẹ̀ jẹun kára mi dá ṣáká mi ì lè wá kó o. Oríṣọ lọ́dọ̀ Bímbọ́. Ìwọ náà fẹ́ lọ. Nígbà tó ti ló ń jẹ́ wà ń bẹ̀. Àríyàwó àrọkọ. Ìbára wa kí wọn ni. Wọ́n wájú. Wà náà. Kọjú ẹ̀. Ṣé wọ́n yẹ rí tẹ́lẹ̀ náà rẹ̀? Bó ṣe ebi ti ń pa ẹ́. Jẹ́ ká tètè lọ jẹun, ebi ti ń pa ẹ́ òtún dá mọ̀ mọ́. Ní ìkókó jẹ lálẹ́. Gbogbo ara ló ń rò mí, mo fẹ́ jí pépé. Òdèrè bèbí bá mi wá ọ̀pá ẹ̀yìn tó máa ṣe bọ́ọ̀dì lóore. Ṣé kí n fomi sí? Àgbo tó kì í fún mi lánàá, ṣé kí n fò kìló? Kí ni mo fẹ́ fakọ sí? Torí òdèrè alágbó ló kọjá ládùúgbò rẹ̀ ó ládùúgbò rẹ̀. Òdèrè alágbòde ó. Ẹjọ́ mi ní ṣéńjì o. Èmi pariwo sí mi létí jàre. Ẹ ọ̀rà ẹ wọlé pẹ̀lú ṣéńjì yín o. Bọ̀dá yìí, ẹ̀sùn. Ẹ wọlé pẹ̀lú ṣéńjì o. Mi ní ṣéńjì o. Bọ̀dá ẹ̀sùn. Bọ̀dá yẹ ẹ̀dẹ̀ fún. Sista, àbí mọ́mí kí ni wàhálà yín báyìí? Ẹ jọ̀ọ́ ń tó Ọlọ́run, ẹni kí n sún lálẹ́ àkọ́kọ́ mo sún, ẹni kí n sún lẹ́lẹ́kejì mo sún, ẹ jọ̀ọ́ ń tó lọ 100 naira lájọ san o. Ẹ jọ̀ọ́ ń tó Ọlọ́run, tí bọ́ọ̀sì ò bá rán yín lọ́rùn, ẹ wo torí yín báyìí láti dá katapila sílẹ̀. Ẹ dẹ̀ wọ katapila lọ síbi tẹ̀ ẹ̀ lọ, kí ló dé? Bẹ́ẹ̀ni burúkú máa tí ẹ jáde látọjú wíńdò àbórí eléyìí ó pè ní. Tọmọdé bá ń disrespect àgbàlagbà, ẹ máa ní tọmọdé burú, ẹ jọ̀ọ́ ń tó Ọlọ́run, mi ò mọ̀ yín rẹ̀. A ní kó gbẹ́nu sọ́hùn orí àwọn pé. Bàbá mi kò bá mi bẹ́ẹ̀ lórí bẹ́ẹ̀. Àgbò lọ́sọ̀ yìí. Ó mọ̀ pé ìyàwó ti tèmi ló ń bá sọ̀rọ̀. Ìyàwó yìí ni wọ́n ẹ wò máa bójú ẹ̀yin méjèèjì ẹ̀. Wọ́n tẹ̀ ẹ́ ti sẹ́ àti ọmọdé ní kọ́dọ́kọ̀ dáìbà kọ́dọ́kọ̀ yé ẹ jọjọ ẹ lè dámú ẹ má lè dámú ó dáa. Okay. Mo wọ yìí ni o. 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 Àtọ́lọ́sọ mo wọ yìí ni o. Driver, ẹ wò mo wọ máa bójú jẹ́ o. Máa bójú jẹ́ o. Máa bójú jẹ́ o. Òdèrè popular jingo alágbòde o. Ọ̀gá ìjí mi bù yẹ́ mi ò gbà. Mo gbà. Kò gbà. Olùgbà tí nǹkan bá lo ẹ lọ́gùn. Kò gbà. Ẹ̀yà ló máa lò sí lójú kòkòrò. Labalábá ló wà lójú tiẹ̀. Lọ. I enjoy it. Mi jẹ́ kí lè bòkèlè wá tóbi.
ọ̀nà fún mi àtọkọ mi tí rí báyìí. Gbàgbé wà gan-an. Wọ́n tún wá rí ìyàn ilé ojú wa ń tì láti jẹun. À lè jẹun níta. Toró jẹ́wọ̀ ni ó ṣàlejò wa. Alámì ayé mi. Ẹ̀mí mi. A máa rí bí abí jùsù. Ẹ fẹ́ jùsù. Nítorí kó lè lọ àbí. Torí ìgbà tó bá dé tàbá lè jẹun bó ṣe wù wá mọ́. Ní kíni. A ní pé èmi wá mú ògúnfe. Ní bá jẹ. Ṣé mo ti fọ ọkàn náà kó tó di pé ṣé mi ìwà ní jẹ ògúnfe ni? Ògúnfe wo ló ń jẹ kiri àdúgbò? Ká ní pé mi jẹ pọ̀ mọ́ gbà yẹn. Mọ̀mọ́. Ká ní pé kíjọ ni. Àwa àti ló wà. Àwọn àdìsá àdìsí ni màá jẹun lé. Àwọn ògùnfẹ́ fún wọn, ògùnfẹ́ abọ́mọ jẹ́. Mo pọ̀ mọ́ fún wọn, ìjẹ́gẹ́ mi jẹ́lẹ̀, lẹ́yìn náà jẹ́lẹ̀ máa jẹ ìdajì máa fọ́ nídàá. Alátẹnujẹ ni kẹgbẹ́ ní burúkú dà sọ̀n, ká ní mi jẹ́lẹ̀ rẹ̀. Ẹyà jẹ́ ká tètè jẹ́ kó tó dé. Ó jẹ́ má làdé bóyá ọ̀rọ̀ kèlè ní ìwà. Ṣáfẹ́ sí i. Ó jọ bẹ́ẹ̀. Ó jọ bẹ́ẹ̀. Ẹ má wọrí ẹjẹ bí bá ṣe lè jẹ. Juice mo ń bọ̀ sí. Ẹ jẹ́ ẹ̀kọ́ àlejò ẹ ṣe. Iná ọmọ mi á dùn mí. Juice o. Má tẹ̀bi àrùn òkú, má tẹ̀ kíní sí kíní. Ẹ̀kún ṣòwò mi náà ayọ̀ mi. Ẹ̀kún ṣòwò mi ayọ̀ mi. Ṣó ìyá wèrè? Ẹ gbà mí. Wọ́n dì máa tẹnu ayọ̀yùn jọ ìwọ ò lè ṣiṣẹ́ ìwọ ò lè ọ̀zù bá a ṣe ọ̀zù. Ok, àwa gbé báńkì bíbá táwọn sọ máa kó o fún ẹ ló dẹ̀ pò tí ń crazy. Gbà mí. Ẹjọ́ máa ẹjọ́. Mo ò tiẹ̀ fẹ́ dá sọ̀rọ̀ yín tẹ́lẹ̀ because obìnrin pàwọ́ tá à ń ṣiṣẹ́ bíbá stupid àbí má lọ wá ṣẹ̀ṣẹ̀ kó máa ṣòṣì kiri. Ẹjọ́ máa wọn ọkọ mi báyẹn lè wá. Àwa la ṣẹ́wó, àwa la kọ́ ìgbà tí wọ́n tọ́ dáadáa. Ok, wàá pẹ́ ń bẹ̀. Àwa ló bí sórí ìrìn. Ó dà pé nǹkan ti ń ṣe orí. Tó bá pẹ́ kó tó kó ṣípò ọmọ Wetin be all this one? I no dey like this kind thing. Wetin be all this nonsense na? You don dey just abandon me for inside. I don smoke, I don drink, I don drive it. It's make I give you 2 minutes. 2 minutes never reach you. Hey, but Roscoe, after 3 rounds, wetin you want again? Come, wetin dey worry you? No say my judgment just stand for there. You want me a break? Roscoe, abeg go rest. No kill me now. You leave me make I rest, abi you take side run? You know say na 7 now I dey go now. And each na 30 minutes. Oh, the question on your draw still won't be. Wait, no dey shout for now. No be any work na be this. Hey now. Don't take off small. Babe, this is you know. How are you? 2,000 naira. Other 2,000? 2,000. Na 2,000 you need? Now for don't give am this thing na. Okay, so she no suppose dey also abi. No, you man no say una be senior for here. Una suppose see as una sister. If una don support am, give am small thing, na that one go encourage am wey go take follow una take go next time. You no understand? No worry, babes. I go just help your career. I go give you small something. Oh, rich man. Yeah, I go give you small something. You man, you know the hire me small, abi? Thank you, sir. 2,000. I beg, wait till Roscoe, I don't like him. No worry. I go add something to your money. You follow me. I know say you go come now. You like money now. As you like that thing, I say you like money. I call my clients. Mama, mo nídìí àgbo ibà mi ò ṣeré rárá gbogbo ara ló ń ro mí mo fẹ́ jí pépé òdèrè bèbí bá mi wá ọ̀pá ẹ̀yìn kó má ṣe bọ́ọ̀dì ṣèbí àwa èmi Sunday àwa máa ń kọjá wa ní
àjà à ń kọjá wájú lé ọba ká má kọ ọba torí èní Sunday lè ní àwa wà wò pé wọ́n máa wà nílé àwa ní ká yà ká. ìyẹn náà dá kí lẹ máa wá jẹ báyìí kí lẹ fẹ́. jíjẹ. ẹgbẹ́ tó bá nílé náà ni. ẹ wò bóyá mi tí ì fẹ́ jẹun. ó máa bínú àbúrò ilé nílé wa àbúrò mi máa ní òun fún oúnjẹ lọ́wọ́ àwa ò jẹ. mi ní rí bínú àbúrò ẹ. ẹ̀yin bẹ́ẹ̀ tẹ̀ sí wọn ẹ má wọ̀rẹ́ ẹ kàn fún mi ní 20 minutes. 20 minutes. Mo ti jẹ 1 hour. Ilé nílé wa. Ilé nílé wa. Ẹ ṣe. Ọmọ sọsán ọmọ dáadáa ní ọmọ lọmọ yẹn ọmọ ni láti kékeré báyìí ló ti jẹ́ ọmọ dáadáa sí mi. Mo ti ń wò pé bóyá ká béèrè ǹdí mi lè máa múná. Òótọ́ dẹ̀ ni àbúrò. Torí òdèrè alágbo ló kọjá ládùúgbò rẹ̀ o ládùúgbò rẹ̀ o òdèrè alágbo òde o alágbo òde o. ṣe láìkẹ́ ṣé wà pa. Ẹ̀gbọ́n nìyẹn àwa ló ṣeré ju báyìí nù ọ̀gọ́jọ́ ló bá ń ṣe fún mi tó bá kí mi nílé. Ó rántí ọjọ́ ẹni tí èèyàn bá ti mú oúnjẹ sè kò sí nǹkan tí èèyàn lè fi wé inú wọn náà ń pè ní kíchìn. ẹ wo àǹtí Òdòrè mo fẹ́ sáré àtẹ̀ǹtì yan kọ́ńtà. Kẹ́ ẹ̀ já èwo. Ṣé mo lè rí ráìsì gẹ̀ẹ́sì? Yes, I live definitely. Ayé gbà wá gan níbí. Ọmọ rẹ bí iyán. Àwọn ìyàtọ̀ nínú méjèèjì. Ìjọra ni. Má jẹ́ kó dànù. Tó bá dànù wá jí àwọn. Ẹ ti jẹ gbárùn tán ọ̀gá adé ẹ ti náwó wa tán. Do something. Òdèrè say make you do something. Òdèrè alágbòde o. Alágbòde o. Òdèrè alágbòde o. Alágbòde o. Òdèrè tí kì í ṣọlẹ̀ o. Alágbòde o. Òdèrè popular jingo. Alágbòde o. Ọmọ tó mọ̀yà rẹ̀ lójú. Òṣì ni ó fọmọ náà lójú. Torí mọ̀mọ́ yẹn jìyà nítorí rẹ̀ o. Do me, I do you nílé ayé o. Fún mi ní mọ̀nkí tẹ̀lé kí n gbé lura. Fún mi ní sóbó tó ń kí n gbé lura. Òdèrè alágbò ládùúgbò mi o. Yóò kàn mí o. Alámì. Yóò gidi gan. Ṣé wàá pé ká ní kí n ṣe pé o sọ pé kọ́ lọ bùrẹ́sì sí wa ni àbámá nìkan gbé wálé fáwọn ọmọ. Ìyá Ọlọ́run ló ní kò ní ọgbọ́n yẹn o. Tó bá jẹ́ wọ́n fi dídè mi ni èmi á jẹ́ gbogbo ẹ̀tọ́ ni. Kí wọ́n ń ṣàbíamọ. Abiagba ni mí. Wo Alámì ṣùrí àti wá rí ọ̀nà jẹ́ wa báyìí àwa ni ká wá mú bí iṣẹ́ tó bá ti dàárọ̀ la yàtúbà bẹ́ẹ̀ lọ. Olúwa tí ẹ ṣe wò. Kí ló ń wá? Mi lọ́kàn ẹ pẹ̀lú nǹkan tí mi ń wá. Ọlọ́run. Àní kí ló ń wá? Kí ni tiẹ̀ pẹ̀lú nǹkan tí mi ń wá? O ti bínú. Má bínú. Alámì. Jọ ṣé o bá mi rí owó tí mo kó sí bíbá yìí? O kówó síbẹ̀ ni? Mi kówó sí bíbá yìí, ó wà jọ tí mi gbà. Ẹ̀bẹ̀ mi bí ẹ ń ṣe pé kí ló ń wá, o ní pé kí ló kàn mí. Ṣèbí nítorí pé wọ́n ló kó ló ṣe ń béèrè lọ́wọ́ mi pé kí ni mi ń wá.
má fò lè lọ mi o èmi kó owó ẹ̀ ṣé èmi mọ̀ pé o kówó síbẹ̀ ni. kí ló dé tí wọ́n béèrè lọ́mí pé kí ni mi ń wá. má fò lè lọ mi o irú kówó. mi ìfò lè lọ ẹjẹ bí mi. wá owó ẹ̀ dáadáa jàre. mi ì rí mi tí wá gbogbo bí mi ìrówó mi rí o ibi ni mi fi owó yẹn sí owó àjọ tí mi ṣẹ̀ṣẹ̀ gbà. ibi ni mi kò sí ẹ gbà mí o. ẹ bá wo ta ló wá kówó ẹ̀ tó ṣe gbàgbẹ́gbà pé ta ló kówó. ṣebí wọn ló béèrè pé kí ni mi wá ṣebí wọn ló béèrè pé kí ni mi wá. ṣé tí bá ti wá béèrè lọ́wọ́ pé kí ló ń wá yẹn ti túmọ̀ sí pé mi mo kówó ni. ìgbàlá ló ń fún ẹ tó ṣe béèrè pé kí ni mi wá. ara ń fún èmi. ẹ gbà mí o. ó bèrè lọ mi ara ń fún èmi. ẹjọ́ ẹ̀kọ́. ọmọ ẹjọ́ ẹ̀kọ́. bá mi gbọ́ kí bá mi gbé owó bá mi gbọ́ jẹ. sọ pé yàn kì í gbélé èèyàn kó fọrùn rọ nígbà tí mi kówó sínú ilé tó wá mú owó tó kó lọ tó fẹsẹ̀ rìn kúrò nínú ilé ni àbí irú gbèsè wo leléyìí báyìí ń sìn àtowó àjọ alájọ àtowó tó lúwẹ̀ ẹ̀yá gbogbo ẹ̀ wọ́n dẹ̀ mú wọn kó lọ. olúwẹ̀ sólùwẹ̀ ọkọ tó lúwẹ̀ dẹ̀fẹ̀ ni kò níṣẹ́ kó làbọ̀ yìí. ayé mi tèmi má bá mi o. Ọlọ́run má jẹ́ kí n lọ tọrọ kí n máa tọrọ owó lẹ́gbẹ̀ẹ́ títí Ọlọ́run má jẹ́ èmi ọmọ Èkó tí máa lọ máa tọrọ bára ẹjọ́ mi bàdá mi tí mo wá sẹ́kọ̀ọ́ sí nílé Ọlọ́run ò ní jẹ́ kí n ṣe ìní ṣerú ẹ̀ láéláé àbí ṣé màá lọ máa ṣalábàárù ni Ọlọ́run ò ní jẹ́ ọmọ Èkó kì í ṣaláàrù ọ̀gá ni wá kí ni mi wá fẹ́ ṣe báyìí sí inú mi ìṣá lè ṣàṣẹ́wó lọ́jọ́ orí mi yìí. ọtí. kí ló wá ń ṣe ẹ́ náà kí ló dé dúró látàrọ̀ tá a ti ń dúró díẹ̀. sáfà owó dà ibo ló ti kí ló ń ṣẹlẹ̀ owó yẹn dà ibo ló ti padà rí. màmí. owó yẹ ló padà jí rí pé yẹ ló padà defeat mo sọ pé ó lè defeat aláìjọ aláìjọ pé mo gbé yín débẹ̀ pé ọmọ yóò lè defeat wa àwọn ẹbí ìyá òun ló ti lọ defeat yẹ yìí èló lórí kó wá. 55,000. ẹ kó jáde kó fàlàyé. ọtí. owó yẹn máa wà ń bẹ̀rẹ̀ lóòótọ́. a ní kó jalè olóòlè jalè a dẹ̀ ní kó pickpocket olóòlè pickpocket. kí ló dé tí wọ́n ò tiẹ̀ ní ẹni miss tó máa fi rówó rárá. èmi náà gbìyànjú ó kàn jẹ́ pé àárín àwọn tí mo ń gbé àwọn ọlọ́kadà ni àwọn ọlọ́kadà làwọn tí mo gbé kẹ́dẹ̀ máa wà àwọn níbọ̀ wa wọ́n ya wèrè gan-an wọ́n ya ó dàbí gbàtọ́ pé mi ti bá wọn sọ̀rọ̀ ni àtijọ́ tá a ti sọ̀rọ̀ tẹ́ bá rí padlock tí wọ́n fi ń ti ilẹ̀kùn wọn ó jólè tí wọ́n ń lò ní apọ́gbọ̀n lọ but ẹ nígbàgbọ́ nú mi o èmi náà máa sanjọ́ fún yín. àlàyé ẹ má máa belé sọ̀rọ̀ wo àwọn ológo to go lélẹ́yìí ogún wọn ò lè wọ Snapchat ẹ bọ́ wọn lógo kówó fàlàyé jàre. aláyé kẹ́ni máa wo ṣẹ́rí. ṣèjọ́ ń lè jàre ẹni tó kó wá ní kí wọ́n ta. tá a bá ṣe fídíò yìí tó bá blow tá a bá lọ blow tán ẹ gbàgbé èmi mo máa sanjọ́ fún yín gan ni Ọlọ́run. ẹ̀gbọ́n ẹjọ́ ẹ ti pọ̀ jù kọ rojọ́ láìsòwò. èmi kọ́ ló máa fún lówó yẹn èyí ò tún máa fún lélẹ̀. Zakuzata. Reason tèmi sọ fún pé kó mú owó yẹn sílẹ̀ ni pé mo kọ́kọ́ béèrè lọ́wọ́ ìṣẹ̀dá ẹ̀ ni torí tí mi ò bá béèrè lọ́wọ́ ìṣẹ̀dá ẹ̀ ó máa ń ya wèrè ni. wọ́n bí olóṣèdá ẹ̀rọ ògo ni ẹ má yẹ kó
gbọ́dọ̀ yá wèrè bó ṣe wà yìí. ṣé rí gbogbo nǹkan tá a jókòó lé tó bá fi yá wèrè lásán ògo wọ mí nìyẹn. ẹ jọ nítorí Ọlọ́run wọn á fọlọ́run bẹ̀yìn ṣé rí nǹkan tẹ sọ fún wa pé máa fowó ìṣèjọ tó lè fi ṣe ẹ jẹ́ ká ṣe fídíò yẹn ẹ jẹ́ ká blow. má para ẹ pọ̀ tóun bá ti blow wàá gbádùn Mr. Zanku àbí kí ni nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ báyìí. nísìn a máa wá gbẹ́ kòtò èmi máa ń rí owó yẹn mọ́lẹ̀ pẹ̀lú àwọn àlùjọ̀nú 7 wọ́n máa sọ owó yẹn di púpọ̀ nínú kòtò everybody máa wá wà òkè last. tí bá dẹ̀ máa rí mọ́lẹ̀ kò sí ẹnì kankan nínú everybody tó máa wà bẹ́ẹ̀. a máa lọ. everybody. àgọ́ tójú bá ti pọ̀ náà nǹkan mi nílò ẹ ká máa lọ. pẹ̀lẹ́ mi náà àbí èmi náà máa lọ àbí. ojú má rí bí gbogbo àwọn ẹ jẹ́ ká máa lọ àbí. a máa lọ ẹ̀yẹ́ máa ṣọ́wájú ẹ jẹ́ kí wà lẹ́yìn ẹ máa rí mọ́lẹ̀. Zakuzata. èmi ẹkùn tí èjì ẹran ọ̀kà ṣe bẹ́ẹ̀ pé yàwèrè tó mi o original gangan lèmi mi kì í ṣe made in China mi dẹ̀ kì í ṣàpọ̀gbọ̀n ẹ máa gbọ́n. ọ̀gá o ọmọ níyàn kì í gbé ní ilé ẹni kó fọrù rọ mo kówó kalẹ̀ sínú ilé wọ́n dẹ̀ gbowó wọ́n dẹ̀ kó lọ àwọn olórí burúkú máa ṣàǹfààní tí bá ní kí n fi ẹnu mi yìí kí n fi sọ̀rọ̀ burúkú wọ́n á ní ọ̀sán ọkọ̀ tí ò dáa ó máa lẹ̀ mọ́ lára ni tán máa wẹ̀ fún tí ò ní kúrò. ọmọkùnrin o. káàbọ̀. dìde jíjẹ ṣé bí wọ́n ríran jíjẹ. orí yín ò pé ẹ lọ́pọlọ rárá orí yín dàrú ọpọlọ yín ti lọ orí yín yí pàápàá aláìníròònù ara Galatia ó tọ́ sí kẹ́dẹ́kẹ́ wá béèrè oúnjẹ lẹ́yìn ìgbà tẹ́ mú gbogbo owó àjọ alájọ tólúwẹ̀ ṣẹ̀ṣẹ̀ gbà tẹ́ mú gbogbo ẹ̀ tẹ́ fẹ́ dólúwẹ̀ padà sóko àárọ̀ tẹ́ kó tẹ́ lọ fi tapu ó yẹ kó wá dé bíbá yìí kó máa béèrè oúnjẹ òpònú àgbàyà aláìníláàkáyè ó jẹ tó máa jẹ tó jẹ kó máa sápá ẹ lórí wàá gbọ̀nà alákejì lọ. ṣé ká pa yín ni. ẹnu tí wọ́n fi ń pè fẹ́ ló fi ń pè mí wèrè. ìfẹ́ orí burúkú tó fẹ́ dá mi tó fẹ́ sọ mí sóko gbèsè. olè ẹrọ́jú olè òun olè. wo gbogbo nǹkan mo gbà ó kí wọ́n má pè mí lólè o tí wọ́n bá fi olè lọ mí kò sí nǹkan tí mi lè ṣe mẹ́ o mo lè pààyàn bẹ́ẹ̀ tí ó lè sẹ́ni tó lè mú mi. olè ni ẹ olè ọlọ́fọwọ́ takú lé. olè làwọn ẹbí ẹ. olè làwọn fámìlì mọ̀lẹ́bí ẹ. olè làwọn fámìlì ẹ. gbogbo àwọn mọ̀lẹ́bí ẹ olè. má nọmọ fún mi o onírànú olè àgbáyà má fi òkèlè wá gbégbá sí fún ẹ ẹni bá jalè lẹ́ẹ̀kan tó dé fìlà sórí fìlà olè ló ta kó ọgbẹ́dẹ sọ̀hún. má nù ẹ̀ má. wàá nù ẹ̀mí wo máa fún ẹ ní fàyà máa bá yá yẹ jẹ. olè ibẹ̀ lójú ẹ wà ọlọ́run ò ní fún ẹ ṣe má fi ẹ má nà ọmọ mi má. ọmọ náà yẹn ògbé tó ń tọ ó lọ́kọ̀ ọmọ mi. má nà ẹ gidi. ìwọ máa nà tó fọwọ́ kan ọmọ mi má nà ẹ tí lè ṣe ìdáná má pa ẹ. èmi jalè. alábòde o pé ọmọ tó mọ ya rẹ̀ lójú òṣì ni ó fọmọ náà lójú torí mọ̀mọ́ yẹn jìyà nítorí rẹ̀ o do me I do you nílé ayé o. owó tí Táíwò ní pé máa bá mi báyìí dà ó dà kò séyọ̀ kankan bí báyìí mi ìrówó mi rẹ anybody bọ́dá àwọn check. jẹ́ bá gbọ́ mi kẹ́ máa jáde o mi like irú àwọn cash and play tẹ̀ ń ṣe yìí o ẹ jọ ẹ. yéé owó màámi bọ́dá àwọn check. kò bọ́dá àwọn check ṣe ń gbọ́ mi ṣá. Táíwò kí lorúkọ bọ̀dá wèrè yẹn gan mi ìmọ̀ orúkọ wọn tọ́kọ̀ máa ń wé scarf bíi sẹ́ńtàmì gan lọ́ọ̀lì àbí kí lorúkọ wọn bọ̀dá lórí burúkú ẹ̀ ní sóríire o àbí kò sọ́ńtà gáàdì bíi báyìí.
èṣù ó kà á kún iṣẹ́. ọ̀lẹ́ ọ̀lẹ́ alábà ike wọ́n bílíkì wọ́n bíyà fóúnjẹ ní ẹ ti jẹ gbárùn tán ọ̀gá adé ẹ ti náwó wà tán. do something òdèrè say make you do something. òdèrè alágbòde o alágbòde o òdèrè alágbòde o alágbòde o òdèrè tí kì í ṣọlẹ̀ o alágbòde o òdèrè pọ́pùlà jíngò alágbòde o. ọmọ tó mọ̀yà rẹ̀ lójú òṣì ni ó fọmọ náà lójú torí mọ̀mọ́ yẹn jìyà nítorí rẹ̀ o. do me I do you nílé ayé o. fún mi ní mọ̀nkí tẹ̀lé kí n gbé lura fún mi ní sóbó tó ń kí n gbé lura òdèrè alágbò ládùúgbò mi o. fún mi ní pẹlẹbẹ ládùúgbò mi o. òdèrè alágbòde o alágbòde o òdèrè alágbòde o alágbòde o òdèrè tí kì í ṣọlẹ̀ o alágbòde o òdèrè pọ́pùlà jíngò alágbòde o òdèrè on the street yo. òdèrè make me fit yo. òdèrè no dey fun o. òdèrè ládùúgbò mi o. wá wá bá mi kọ orúkọ mi òdèrè Fàlèmọ́ra nítorí pé Orímọ̀ògùn jẹ́ orúkọ bàbá ẹ̀ yẹn ó dàbí orúkọ inú igbó. orúkọ pàpá tèmi ló máa ń lò. alámì. ìfẹ́ mi atẹ́gùn mi. ẹni bí ọkọ mi. bóòlù. ọmọ kẹ́mi ń wáṣẹ́ káàkiri so ìgbà tí mo wá ríṣẹ́ níbì kan wọ́n wá ní kí n lọ kọ ìwé tí máa fi bẹ̀rẹ̀ iṣẹ́ wá ó yá ọkọ mi bá mi kọ òdèrè Fàlèmọ́ra. Fàlèmọ́ra bí bò. orúkọ bàbá mi sórí àwọn tó lajú ni mi fẹ́ wáṣẹ́ lọ sọ́dọ̀ wọn Orímọ̀ògùn jẹ́ yẹn ó jọ orúkọ inú igbó orúkọ àwọn tó ń jẹ̀yàn bí orúkọ Ògùn kò dáa Fàlèmọ́ra ìyẹn lajú orúkọ bàbá mi ni ó lajú. dúró ń gbọ́ ṣé Fàlèmọ́ra ni ìwọ náà dẹ̀ ń kọ. nǹkan tí mọ́mí ní kí n kọ nìyẹn. òpònú mà lọmọ yìí o ṣé ìwọ ponú ni ṣé bí tèmi ò bá tiẹ̀ sí lé ṣé bó yẹ kí wọ́n ti gbèjà mi kémi tó dé ṣé Fàlèmọ́ra là ń jẹ́. ṣé Fàlèmọ́ra ò kì í ṣe orúkọ bàbá mi mà ni. Orímọ̀ògùn jẹ́ tó wà ń bẹ̀ ńkọ́. Orímọ̀ògùn jẹ́ àwọn tó ń jẹyàn Fàlèmọ́ra ìyẹn lajú. Orímọ̀ògùn jẹ́ ló jọ ọ fẹ́ fi jẹyàn orí tó mú ògùn jẹ orí tó mú ògùn tó wá mu jẹ Fàlèmọ́ra o fẹ́ máa lọ ṣe ṣìnà níbi tó ń lọ Fàlèmọ́ra máa fà wọ́n mọ́ra o fẹ́ máa ṣe ṣìnà mẹ́ orúkọ bàbá ẹ̀ wò ṣé orúkọ bàbá tèmi kọ́ ni wọ́n ń wọ́n lẹ̀ yìí. mo kọ orúkọ kìíní jàre. kọ Orímọ̀ògùn jẹ síbẹ̀. Fàlèmọ́ra ní kókó o. kọ Orímọ̀ògùn jẹ síbẹ̀ tó o bá ti fi kọ Fàlèmọ́ra ó kú onúlé mi èmi mo sọ bẹ́ẹ̀. kókó inú ilé bàbá ẹ̀. inú ilé bàbá ẹ̀ ń bo. ọmọ tó jẹ́ pé ní skul wọn gan tí ò bá ń ṣe pé bó ṣe jẹ́ Fàlèmọ́ra ló yẹ kó máa jẹ́ Orímọ̀ògùn jẹ́ yẹn orúkọ igbó ni. àjẹfàmù nígbà tí ò ń ṣe pọ́ ọmọ àlè ni kọ Orímọ̀ògùn jẹ síbẹ̀. kọ́ Fàlèmọ́ra. Orímọ̀ògùn jẹ. kọ Orímọ̀ògùn jẹ. ṣé òpònú náà ni kọ Orímọ̀ògùn jẹ síbẹ̀. Orímọ̀ògùn jẹ dádì. ṣé Orímọ̀ògùn jẹ ló kọ tó gùn yìí ṣé ó ló kọ yìí. ó náà ni mo kọ. ṣé kìí ṣe fíìrè. dádì ó rè léyìí ó rè. ṣé ó ló fagùn yìí. Álífì ni. Álífì ni. Orímọ̀ògùn jẹ òun ló ń jẹ Orímọ̀ògùn jẹ ló kọ síbẹ̀ tó bá ti kọ Orímọ̀ògùn jẹ fàkàtì. Fàlèmọ́ra ni kò kọ síbẹ̀ mi ni mi fẹ́ wá ṣe. fún mi ní mọ̀nkí tẹ̀lé kí n gbé lura fún mi ní sóbó tó ń kí n gbé lura òdèrè alágbò ládùúgbò mi o fún mi ní pẹlẹbẹ ládùúgbò mi o òdèrè alágbò dé o. náà bí mo ṣe rò tẹ́lẹ̀ ni mo ní kí n pẹ́ náà ní kọ́ ẹ ló ṣíwájú. ìwọ ló gbé ṣíwájú ní àbáwá ló wá bá kúnlẹ̀. ìwọ ló gbé ṣíwájú ní àbáwá ló wá bá kúnlẹ̀. a máa rí mọ́lẹ̀ wá rí mọ́lẹ̀. wọ́n ní ká rí mọ́lẹ̀. Yọ̀yọ̀rọ̀
e dey pain you gaga o. Ní ìlọ́fà. Yé! Adisa! Mo dárò. Adisa ò ń fa sìgá. Rárá sá. Ó ò fa sìgá? Mi ì fa sìgá sá. Kí ló wá ń fà? Láti mo ṣe sìgá. Eléyìí ò ṣe sìgá. Sìgá rèé. Adisa, ó ń fa sìgá. Mi ì fa sìgá. Mo sọ náà nígbà tí mo ti bí ẹ tí mo sọ ẹ ládìsá tó o ti pèrè ní hot cake ni mo ti fura tó o pèrè hot candy mo fura. Adisa ò ń fa sìgá. Ìwọ ò fa sìgá. Ìwọ ò fa sìgá bì. Ìwọ mú sìgá. Ìwọ mú sìgá Adisa. Ẹyọ ọmọ ìmọ̀ kan ní Adisa. Gbọ́dọ̀ gbáyàn o tó bá gbá mi pẹ́rẹ́ tí máa fi lè kú máa jẹ̀bi dọ́dọ̀ Ọlọ́run o Ọlọ́run ga bí mi pé kí ló dé tí mo lajúlẹ̀ tí mo jẹ́ kí irú tírélà ìkú dá mi dànù jẹ́ kí n yẹ kóun lọ jẹ́ kí n yẹ kóun lọ ìmí ló túmọ̀ yìí àwọn mọ́tò ètò ìsáré jù ìpele ìlú ẹgbẹ́ ìsùn nígbà tí wọ́n dá màálù dùbúlẹ̀ labatí ọ̀. Gìrìgbódèrè lójú oorun ni. Òdèrè. 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 Àkànmú báwo ló ṣe ń ṣe báyìí? Ṣó fẹ́ kó oorun sápá mi lórí ni? N fẹ́ kó oorun sápá lórí ni. Ṣé oorun ni wọ́n sùn kalẹ̀ báyìí? Mo ní ṣé oorun ló sùn yìí? Wo Òdèrè ó máa dúpẹ́ lọ́wọ́ orí ẹ̀. Ọlọ́run mà ló yọ mí. Èmi ò bá ti para mi sẹ́nu tírélà. Ọlọ́run má jẹ́ mi ò ní fojú sunkún ọkọ o. Má má kú mi mà nífẹ̀ẹ́. Mi nífẹ̀ẹ́ o. Èmi tí mo ti kú tán. Díẹ̀ mà ló kù mú kọrú gbogbo ẹ̀pin náà ní pé ṣé bíi ṣe máa bá lọ rè wọn ò níyì lójú ìyàwó mọ́ àwọn ọmọ gan wọn ò fún mi níyì mọ́ mo dẹ̀ wà ń bẹ̀ náà ṣáá bí aláìsí ni mo ṣe fẹ́ lọ para mi sẹ́nu tírélà lọ́pẹ́lọpẹ́ ọmọkùnrin kan òun mà ní kó máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ òun ló sọ pé ẹ má kú nígbà tẹ́ bẹ́ẹ̀ pọ̀ táwọn èèyàn wo pé ó ṣà ń bẹ̀ mí ni mo bá fi wo pé kí n gbọ́rọ̀ sí lẹ́nu kémi náà má dá láṣẹ jù. Ọlọ́run á máa bá mi kí ọmọkùnrin yẹn ó ṣe o ojú òní tì kò ní kú kò ní rùn kò ní tọmọ adìyẹ ìyá sójà pa. bó tẹ ọmọ adìyẹ ìyá mi pa yóò padà kú náà ní ìgbà wọn má kú náà ní ikú o tí mọ̀ bóyá inú ilé tèmi náà wà ibẹ̀ ni máa para mi sí. Ọlọ́run má jẹ́ ò ní kú o tó bá yẹ pé nítorí ọ̀rọ̀ oúnjẹ ni kò sí wàhálà mi ì tiẹ̀ mọ̀gbà tó ń gbé mi lọ́gùn mò ń wò pé bóyá tí bá jí kí wá lọ sọ́dọ̀ Bímbọ́ ìgbà tó ti dé kájọ lọ sọ́dọ̀ Bímbọ́ ká lọ jẹun. Bímbọ́ àbúrò ẹ tó máa ń fún wa lóúnjẹ. ẹ̀ǹgbà tó mọ̀ yẹn tẹ́lẹ̀ kí lórí tó o sọ. òun náà mo bá jẹ ṣẹ́kù la máa jẹ́ mẹ́ta tó máa gbé wálé. ó yẹ já lọ. jẹ́ kémi lọ wẹ̀ ní kí n bomi sára náà. o ò tí ì wẹ̀ tẹ́lẹ̀ ni. pààrọ̀ aṣọ
mi lè ti tọ́ ilé ohun tí mi sùn yìí ohun ọ̀sán ni. gbogbo abájọ tó dèrè fi ń hùn kí ló ṣe. mi wò bóyá mi ti tọ́ mi. dáná ewu dèrè. orin yẹn. Fún mi ní mọ̀nkí tẹ̀lé kí n gbé lura fún mi ní sóbó tó ń kí n gbé lura òdèrè alágbó ládùúgbò mi o fún mi ní pẹlẹbẹ ládùúgbò mi o òdèrè alágbó dé o. Abímbọ́lá oyoyo. Ẹ pẹ̀lẹ́. Bímbọ́. Ojú ẹ̀yìn ní ẹ̀kọ́ rẹ lọ́wọ́ ṣé kò sí. Ọ̀rẹ́ mi díẹ̀ ni. Ò bá dẹ̀ ti sọ ò má ti bẹ́ẹ̀ bàgbó dání kí ló ń pè mí lódèrè alágbò fún kí ló ti ń ṣorí ilé ikú ṣé tútù ni àbí gbígbẹ. Àmọ́ ó bà ní kò tí ì bàjẹ́ tó bá di láàárọ̀ ọ̀la à á gbé àgbo wa tá a bá ti ń bọ̀. Lọ́la. A wò pé nígbà tó dẹ̀ tó fi omi lọ wá oúnjẹ bá ti wà lórí iná tí wà á ti jìnnà ìbá tẹ ìbá fomi rẹ. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mò ń gbàwẹ̀ so kò sóúnjẹ. Ramadani àbí Lent. Wọ́n yàn fún mi ní church mi ní pé kí n gbàwẹ̀. Ó yẹ wá jí ní gangan náà máa yan àwẹ̀ fún ẹ pé gbàwẹ̀ lẹ́nu yìí o wọn ò lè sọ àwẹ̀ wọn síwájú ni. Rárá o àwẹ̀ ọjọ́ 7 ni. Mo dáràn ara mi bù máa ṣọ. Irú ṣọ́ọ̀ṣì burúkú wo wá lẹ́yìn wá ń lọ. Ẹ jọ. Báwo ló ṣe máa sọ pé kí ọmọ tó rí báyìí máa gbàwẹ̀. Àbí mi tiẹ̀ mọ tó ń fàwẹ̀ ṣe. Ó máa lè tí rìn. Ilé ẹ wo yìí tàtẹ̀ sọ́ndù ẹ wò kẹ́ tó wá mo fẹ́ gbàdúrà àdúrà yẹn dẹ̀ máa tó bí 2 hours sí 3 hours kò dẹ̀ síná nígbà ní pé kí n tọ tẹlifíṣàn fún mi bóyá kí n máa wo fíìmù bẹ́ẹ̀ ọlọ́run kúkú ṣe ná ọkọ àtìyàwó ní ẹlẹ́màìmọ̀ ẹlẹ́màṣẹ̀fẹ̀ kí n máa bára yín sọ̀rọ̀ ṣẹgbọ́n. Abímbọ́lá. A máa lọ àbí. Irọ́ kò yẹ ká lọ wò má yìí kí n tẹ bí mo ṣe ń wẹ̀ yìí kò jọ chicken lójú mi. Mi lè jọ chicken tọ́kì ni máa jọ mi sanra. Tọ́kì ó jọ tọ́kì náà ó jọ iná ni. Ó rọ̀jà rẹ̀. Owó kí ó kí ni. Ó ní ká ẹ wò bóyá kẹ wá tilẹ̀kùn o. Ṣé ẹ̀kọ́ tún ní kò tilẹ̀kùn olùbá kó gbogbo ilé kí n títí wá. Ẹ má tilẹ̀kùn. Ọ̀lẹ́ṣù ó kà á fún iṣẹ́ ọ̀lẹ́ ọ̀làbá ike wọ́n bílíkì wọ́n bíyà fóúnjẹ ni ẹ ti jẹ gbárùn tán ọ̀gá adé ẹ ti náwó wà tán. Do something òdèrè say make you do something òdèrè alágbòde o alágbòde o. Ẹ ló ọlọ́dún mẹ́jọ péré mo ti ṣe ọlọ́dún mẹ́rin rí mo ti ṣe ọlọ́dún mẹ́jọ rí mélòó orú ẹ̀ ìgbà tó gbé dọ́dọ̀ mi tí mo gbé àǹkan kékeré ló ṣe ọdún mẹ́rin péré wọ́n di oyún mọ́yàn fún fọ́dún mẹ́rin péré mo wọlé jáde mo má dún yẹn jáde mo mú kán fún wọn ta ọwọ́ kan ló bì àmọ́ ó sọ ti arọ tí mo ṣe fún ẹ ní arọ tó yẹ pé ẹsẹ̀ ti gbẹ ẹsẹ̀ méjèèjì ti gbẹ lọ́wọ́ kan tó dọ́dọ̀ mi báyìí tí mo wọlé tí mo mú òrì àti ẹ̀bù tí màá fi rá báyìí ọwọ́ kan ló rìn ọmọ tó jẹ́ wípé bá ṣe bí báyìí àbí sínwín ni àti kékeré ló ti yá wèrè nígbà tó máa gbé dọ́dọ̀ mi báyìí lọ́wọ́ kan tí mo bu omi nínú àbùkù báyìí ọwọ́ kan la rẹ̀ ya 20 ọdún ló fi yá wèrè láti kékeré tá ti bí mélòó wọ́n ẹ̀yin lẹ́ráyè tìwé ní táwọn ọmọ ṣe làwọn ń ṣe yìí àdélébá ni wọ́n bí àwọn ọmọ ni ewé bí. Alábì ó rántí ọmọbìnrin kan báyìí ní ìsàlẹ̀ ilé wa nígbà tí oṣù bàbá tó sì mí yẹ tó fi lóyún ọdún 10 tí ò bí tí màmí fi gbé ìwé àkáǹtì wọn jáde tí mo fi sọ̀rọ̀ sómi báyìí ó kàn bímọ ni. lè jẹ́ mọ̀ bó ṣe lè rántí yẹn wo rántí wèrè kan tó yájú sí mi tí mo sọ wípé
bí mo ṣe ń wọ èmi gbọ́dọ̀ ṣẹ́jú tí má ṣẹ́jú mẹ́ lára wà kọlu mọ́tò ó kọlu mọ́tò. ó kọlu mọ́tò dànù wẹ́rẹ́. tọ́bi wọ́n ń bẹ̀ mí. wẹ́rẹ́ kọlu mọ́tò dànù. wọ́n bẹ̀ mí kí n jọ tí mo ní màá gbóni di ẹdìyẹ kan tọ́wọ́ fún mi tí mo wá ṣe. ẹdìyẹ ọwọ́ wọn tún báyìí ó tún lórí ẹ̀jẹ̀ jẹ́ sí ṣẹlẹ̀. mo rántí nǹkan o. ìgbàgbé olóńtì ọmọ mọ̀ pé ọ̀rọ̀ abiyamọ lèmi máa ń ṣe. má sọ̀rọ̀ olóyún ẹ̀ o má sọ̀rọ̀ olóyún ẹ̀ o. tí wọ́n de oyún mọ́ nínú. ó ti kíkọ ẹ ti ga. nígbà tí ó máa fi pé bíi ó jà pẹ́ ó kàn bí ní nígbà tí mi kàn wó báyìí ó kàn bí ní. ètò ṣẹ́júlẹ̀ mẹ́ta sí yẹn nìyẹn o kò jẹ́gbọ́n ẹ̀. ọmọ yẹn kàn jábọ́ pọ̀. ìwé àkáǹtì mọ́mì mi ó wà lè wà. má sọnù má sọnù oògùn dídì nìyẹn o oògùn táwọn ìyá wa tán fi lélẹ̀ fún wa nìyẹn. bẹ́ẹ̀ ni àfi ṣeré rárá ọbẹ̀ yìí fẹ́ sàn. gbé wàá gbè ní lọ́jọ́ mi wọ́n máa ń gbè ní. tó mọ̀ pé tíyàn bá rí ẹ wọn lè mọ̀ pé oògùn yẹn. èmi gangan ló òdèrè oògùn wà ní ooo nígbà tó wá láti inú ìgbàlẹ̀ bọ́ síta òdèrè oògùn. oúnjẹ yìí wọ́n ṣe pé bẹ́ẹ̀ náà ló lọ lẹ́nu olúwẹ̀. kò lọ mi ti ẹ̀ mọ́ ta lè fi tì. ẹ̀mọ́ nítorí ọmọ àgbo tí mo mu láàárọ̀ yìí tẹ́lẹ̀ ẹnu yẹn. ṣé kò ṣe títí. èyí tí Dáìndé fún mi. tó yẹ pé tíyàn bá mú tán. èèyàn máa jẹun bí aláfiṣe. lódì ló máa ń ṣiṣẹ́ fọ́kùnrin. sórí nígbà tí Dáìndé náà wá dé lánàá tó ní òun máa gbó yẹn. ọkùnjẹ tó wà lé lóúnjẹ. ọ̀tọ̀ lájọ tó wà ní ó wá gbọ́ ọ́lẹ̀ ó máa wọ ṣọṣẹ́. ṣé kí n rán ẹ lótì nǹkan tó rántí kí n rán ẹ létí tí mo bá sọ ṣé wàá fún mi ní nǹkan wàá fún mi ní nǹkan. ṣòro tí àwọn obìnrin kan tí gbogbo èèyàn ti ń sọ pé kò lè lóyún tó máa fi kú láyé tí wọ́n ní kò lè lóyún tí mo ní tó bá dọ́dọ̀ òdèrè á lóyún. òdèrè alágbo. tó débẹ̀ tó ṣẹ́jú sí wà lọ́wọ́ kan tóun àtọkọ ẹ̀ kíra wọn mọ́lẹ̀ lọ́jọ́ kejì lóyún dé. ojú lásán kan lèèyàn fi ń pè mí lódèrè alágbo ojú lásán ló pè é ní. ìwọ má sọ fún àwọn èèyàn pé olóògùn. mi kì í ṣakọ ni mi mà kì í ṣakọ mà ní. ẹ ṣé o ọ̀la ti tọ́ o. Ṣé fún olówó oúnjẹ mi? Owó. Ẹ owó oúnjẹ tẹ jẹ́nu lé. Ṣé ẹ rí àwọn nǹkan kan wà tí ó yé yín lọ́rọ̀ ní ayé? Ṣàlàyé. Ṣé rí àwa tẹ̀ ń wo yìí ṣé bá ń gbọ́ pé òdèrè alágbo èmi rè o. Bẹ́ẹ̀ni kò ní gbéraga ni. Lẹ́rí lọ́fẹ̀ẹ́ ló fò yìí. Ṣé ni gbogbo èèyàn ló mọ̀ mí láti fún ìpè òdèrè alágbo ni mò ń jẹ. Bẹ́ẹ̀ni. Ewé ń jẹ. Ẹni sùn wà. Owó oúnjẹ ṣe ti fún olówó ni mo bèèrè lọ́wọ́ mo bèèrè bó sórí bẹ́ẹ̀ sọ yìí. Ẹ wò ṣé kí òdèrè ó ṣàlàyé ọ̀rọ̀ kó yé yín dáadáa. Ẹ jẹ́ kémi nà ń bẹ̀ nígbà tó yẹ pé wọ́n ní nà ń bẹ̀ bàbá yìí ni àgbàrá ń ké ní Òtù Ifẹ̀. Tẹ bá ń gbọ́ ewé ń jẹ́ oògùn ń jẹ́ òun ni oògùn pọ̀ nítorí pé kò jẹ́ ọmọ onígbèraga ni ò jẹ́ kẹ́ mọ̀ pé ó lóògùn ó déré nà ń bẹ̀. Okay, now I get. So gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ nílé látàárọ̀ tẹ́ ń sọ pé èèyàn kan lóyún èèyàn kan ò bímọ. Àtẹ tó ń wọ́pọ̀. Ẹ ní sùúrù madam kọ́ tí mo ṣe kéde. Ó sọ yẹn o mọ̀ pé ó yẹn náà yẹn o. Ẹ dúró kòkò bẹ́ẹ̀ so ọgbọ́n kẹ má lè rówó oúnjẹ san òun lẹ̀ ń dá ẹ̀yin méjèèjì.
àṣẹ ń gbọ́ gbogbo tá a sọ ọmọ ọgbọ́n ni ṣẹ́rí tí ojú ọmọ bá pọ́n èèyàn kí wọ́n ti kọ́ ọmọ lọ́rùn Elédùmarè kó ti sọ pé ìwọ ò lè bímọ láyé. Àgàn nìyẹn. Ó ẹ̀yin ni píye Ọlọ́run àbí. Irọ́ tí ẹ ju ti píye lọ. Èmi gángan lóògùn. Ẹ wo bí ẹ̀yin ṣe ní bíbá tọ́lọ́hún ò tí yọ̀ǹda ọkọ fún yín tọmọ ni ọkọ ẹgbẹ́ wọn tí ì lọ́kọ tẹ́ bá ti wá bá wa òde wàá ṣe ọkọ wàá tún ṣọmọ méjèèjì ló lè ṣe. àrùn tí sọ yẹn lẹ́ẹ̀kan. àgbàgbé. dúró ó ti yé mi so ẹ ti gbọ́nù tán tẹ́tẹ́ pé ń tó ní ṣọ́ọ̀bù ìpò ètè rán wọn bí àbí ẹ tún wá pé èmi ni àǹtí mi ni o bọ̀ lọ́wọ́bọ́lọ́ bí yín sọ fún yín Ọlọ́run ti gbàdúrà wọn wà nù oyún torí ẹ̀ lèmi ṣe wá àṣìṣì wọn bíbá. ẹ bọ̀ ọbẹ̀ wà ní ẹ má gbọ̀n nǹkan sínú ọbẹ̀. kò tí ẹ yé mi ẹjọ́ kí ló dé tí àágùn sẹ́ lórí mi. ẹ pẹ̀lẹ́ kẹ má lè rówó yẹn sàn ẹ má san ẹ má wọrí ẹ má san. arábìnrin mi arábìnrin mi. ẹ padà jọ ní ibò lẹ́yìn ẹ padà. ẹ má jẹ oṣùkú ẹ má jẹ oṣùkú o yé ẹ owó nìyẹn ọtútù ni o ẹ wo ẹ ti sọdẹ lẹsẹ o ẹ ti sọdẹ lẹsẹ o yé kò sí ní ẹni sọ mí ní gbọ́n kankan mọ́ o èmi ò lè gbọ́n ìyọ̀dọ̀ lẹ́tọ̀ ìṣẹ̀lẹ̀ ṣe gan ẹ ti sọdẹ lẹsẹ o ẹ ti sọdẹ lẹsẹ o hospital lẹ́yìn o ẹ má dé hospital ẹ ti sọdẹ lẹsẹ oúnjẹ kí ni. àbúrò kò dáa bóyá ń ṣe kò dáa ó dẹ̀ ṣàánú mi jẹ́ máa ṣiṣẹ́ lọ́dọ̀ yín tí bá jà ń ṣiṣẹ́ lọ́dọ̀ yín bó jẹ́ tọrọ kọ́bù èmi náà máa mú lọlé tí bá ń lọlé rànlẹ̀ tàbí bóyá kí n tiẹ̀ máa wá bí lójoojúmọ́ kó dẹ̀ máa rán mi iṣẹ́ ẹ̀gbọ́n ẹ lọ róúnjẹ wa o ẹ̀gbọ́n mọ́tò kọ́sítọ́mà yẹn fọ́ o máa fọ́ ọ kí mi ṣáà ti rówó mú lọlé ni ó dẹ̀ ṣàánú mi. kí ló dé. ẹ lè mọṣẹ́ ẹ dé táìdé nísìnyí ẹ ní ẹ kí n jọ o kẹ lọ máa bá mi róúnjẹ o mọ́tò kọ́sítọ́mà kẹ máa fọ kẹ lè máa rówó mú lọlé ẹ ti ẹ rò pé ìjọ kìnnìkan mo bèrè kí ẹ lè mọ 12-13 ẹ lè máa mọ̀ nísìnyí owó tẹ fẹ́ mú lọlé gangan ló ṣe yín ní kókó ẹ yàtọ̀ sọ́wọ́n ọmọ tó fẹ́ kọ́ tíátà o ó ní woman kan tó máa wá bí ọwọ́ ẹ̀ tó bá ti gbé mọ́tò débi phone call yìí ni láì ṣe pm ẹ ló kìnnìkan fẹ́ ṣe tíátà ni àwọn tó fẹ́ ṣe tíátà yẹn wọ́n á ní èrò lọ́ọ́ máa fún wa tá bá ti ń ṣe tíátà ibi tó ti ń jẹun ni a fẹ́ máa wà ẹ̀ pé wọ́n ti burú wọn ò béèrè pé lówó fọ́ọ̀mù yín wọn ò béèrè pé báwo ni fẹ́ join. sáwọn ọmọ tó fẹ́ akọ́ṣẹ́ náà sàn yẹn. kí lẹ fi yàtọ̀. n tó kọ́ mi náà ló káwọn náà wo owó easy nǹkan ti bàjẹ́ ju gbogbo tí wọ́n ń sọ yìí lọ ìyá yìí tọrọ kọ́bọ̀ tó máa ń rí mú wálé tí ó máa fi ń kún owó tó fi ń ṣàánú èmi náà tẹ́lẹ̀ kò rí ọjà gan ta mọ́ ọlọ́run ló mẹ́ni tó kọ̀ wálé tó gbé gbogbo owó ẹ̀ lọ. ó lè jẹ́ Dẹ́yìndé ó jẹ́ àlejòbọ́ lọ. Dẹ́yìndé. èyí ọjà kò rí tà mọ́ èyí owó kò sí lọ́wọ́ ẹ̀ mọ́ èmi náà ni mo gbé kó jọ pé bíi ká tọrọ jẹ láàárọ̀ ká tọrọ jẹ lọ́sàn-án la fi ń jẹun. ẹ wo bọ́dá mi mo ti rí sùúrù yín báyìí màá mú yín lọ síbi kan tẹ́ ti máa rówó ẹ ní ṣiṣẹ́ wàhálà ẹ dẹ́ máa rówó. ó dẹ̀ rú pé màmá rówó ń bẹ̀. ìjọ sí tẹ wá síbí bí mo fún yín lọ́tí ẹ mú ẹ máa mọ tí ayé yín á da ẹ máa mọ tí gangan ẹ máa rí owó ẹ máa mọyàn ẹ jẹ́ n parí búṣì yìí. ọ̀tá èèyàn bá bàjẹ́ lé lórí náà kò dáa mọ́ nìyẹn jẹ́ àlóńsìn yìí. èmo yín lọ síbi tẹ́tí fẹ́ rówó tí kémi fi ṣe owó tèmi lẹ̀ ìyá Fred máa jẹun lé. mo ń bọ̀ àbúrò kí ni ilé kí ẹ lọ́wọ́. iṣẹ́ ẹ ní wo. Wetin big kid dey do now? I no dey enjoy this thing well o. I wan enter. Ìjọ tó wà pẹ̀lú Pinky, ó máa ń fún lówó gan. Ṣé jẹ́ ká fún ní time bó ṣe? Ṣé mo gbé Pinky lè gbà ká ṣe tún sọ ọ́n láti ẹ̀jọ̀? Ṣé mo gbé wá surprise? Pinky like money. When she see money like this, and she dey different. you know say I dey do am well. You know say I dey do am. Ẹ̀gbọ́n mi. Bí kankan lọ pé power house. Ẹ̀yin ọmọ mi. Ẹ̀yin ọmọ mi. Èèyàn kọ́ ni kọjá mi. Ẹ̀gbọ́n mi ẹ bá fún mi yẹn sẹ́kùn. Ọjọ́ bàbá wa sọ́jà. Mo lọ́nà ayé mi tèmi bá mi. Àbíkẹ́ Àbíkẹ́ kí ló ṣe pẹ̀lú ọmọkùnrin? Kí ni? Ẹni sùúrù jẹ́ lẹ́yìn kan tí mo sọ ni, àní this
my baby, my pikin, is a pikin. Ìgbẹ̀yìn wọn pè wọ́n ní ìdí ẹ̀yẹ sí. Ṣé gbọ́dọ̀ ọ̀fọ̀ ni? Kọ́sọ́mà wetin happen? Why you dey shout? No dey touch me. Mi ò fi bọ́dá bá ṣeré o. Kọ́sọ́mà kì í sórí yín burú ni. Àbí ọmọ pikin ṣáì ọmọ tètè mi lélẹ́yìí. Kí lè ìwà dédé ohun gbèrè rẹ̀ padà? Ẹgbẹ́ ọgbà tí ẹjọ́ wà sọ ìbá. Àwọn ọmọ bíbí inú mi rèé. Kí ló ṣe lọ́wọ́ ọmọ yàrá lọ jàre tẹ̀lé kọ́sọ́mà yẹn. Ọmọ ti dàpọ̀ general. Give me your electric. Let me, Madaro, again, ṣàlàyé fún yín. This pikin child, ọmọ tí mo bí, tí mo fi tọ̀ bí nínú ara mi. Is this? Wetin dey worry you, wetin dey talk now? Kíni? Ẹgbẹ̀ mi o, ẹgbẹ̀ mi o. What's up, Buka? Ẹ̀fọn jẹ yín lórí ìrùn ni. Gáì mọ nǹkan tó dáa o. Ọmọ kó sórí. Ló sẹ́yìn. Ẹ tún ti jáàmù. Ẹ jẹ́ máa ṣe ayé léṣe. Ọ̀rọ̀ mú ẹ máa pa á ní. Gbogbo ayé ẹ mú ẹṣọ́ lókun. Mo jẹ́ mi ìjẹun látara náà wẹ̀ ni mo wà lórí ọ̀rọ̀ yìí náà ni. Èmi ló dé jẹjẹ tí mo ti fẹ́ nu kó jẹ gbẹ̀yìn. Kí ni mo ṣe fún ẹ? Má bẹ bẹ́ẹ̀ o. Bó bá jẹ́ mi mo gbà náà. Má bẹ mi kọ́ mo gbà náà bí. Máa fún ifọ̀ lọ́rùn o. Fọ fẹ́ mi fọ. Ẹ máa gba left o. O lè jẹ. Ẹ lè lọ o. Àlọ́ ò lè jẹ. Mo sọ fún yín o. Ẹ máa gba left o. Owó olówó mo dáná. Bàbá mi mú kíní jáde. Bá mi mú owó àjọ ni. Mami, ẹ sán lórí gan. Mo gbé. Orin ti gbalẹ̀. Tó bá máa pa mí pa mí. Àṣebílẹ̀ tún sí owó sí. Kúlẹ̀ tẹ sán lórí báyìí. Tó fẹ́ kí n máa lọ owó mi fún ẹni. Kí fẹ́ tọ́jú owó kó ajẹ́ pé máa lọ mi sínú. Kí ni mo ṣe fún ẹ̀wọ̀n ọmọ yìí? Owó olówó lọ́wọ́ ilé. Àkùnmọ́ àwọn owó jáde. Ló mú yín sọ gbogbo báwọn fẹ́ sọ ogún létí microfinance. Máa fọ́ fún yín o. Mi nígbà ò lè lọ. Ó lè lọ bá mi mọ́ owó. Ẹ ń gbọ́ ọ̀rọ̀ ẹ̀ tó máa nà yín pa. Ó yẹ kéèyàn sun yín ni. Ẹ ń gbọ́. Kí lẹ́ ń bá ká? Olórí burúkú ni wọ́n mọ̀ yìí ni. Báyà mo gbé. Mo ti dára o. Àgbà tó ọmọ ilé mi kú ònú ìlú yìí. Àfìgbà tó lé mi kú ònú ìlú yìí. Bó mo fẹ́ gbà. Mo tún kú. Ilé mọ́ mi. Ilé mọ́ mi o. Mo tẹ̀ sọ fún mi kọ́ mọ́ kó owó ìfún mi àfi tí n bá gbé mi. Àfi tí n bá gbé mi tó wà nù mí lówó ilé lábẹ́yọ̀. Ṣé wọ́n tún yàtọ̀ lẹ́nu? Ẹ̀gbọ́n mi. Kí ló tó tún yàtọ̀ lẹ́nu? Kí ló ṣẹlẹ̀? Aṣọ farówẹ̀ ni. Ẹjọ́ ẹ̀gbọ́n mi ẹ̀jọ̀. Kílódé? Mo gbé àkọ́wọ́ sẹ́yìn. Àkọ́wọ́ àbúrò ẹ̀wọ̀. Ẹ̀wọ̀ báwo? Ẹ̀wọ̀ tí lẹ́yìn ni àti. Ẹgbà mi, ṣé kò ṣe? Ṣé kò ṣe ọkú ọ? Ọ̀rọ̀ lè dá fún ọmọ ìmọ̀ kò lè dá fún olórí burúkú ni ẹ́. Ọmọ òsì ni ẹ́. Nǹkan ló máa jọ yín lójú. Ṣé kò lọ? Ó wà kíní. Ṣé kò lọ?
ìdá fún ẹ wọ́n mọ lórí burúkú ni ọmọ òfu ọmọ ọ̀tá òní sórí rẹ ayé ẹ̀ máa bàjẹ́ ni. tọ́tọ́ ló wí tọ́tọ́ ló wí tọ́tọ́ ló wí tọ́tọ́ ló wí àwọn máa dúpẹ́. Májàpá. Àgbàbẹ̀ abẹ fún mi lówó ẹjọ́. Owó. Akọ́mu. Kí ló mọ ẹ̀ tó ń sọ̀rọ̀ báyìí? Ṣé bí mo ṣe fún ẹ lówó nígbà tó jáde láàárọ̀? Ṣé ó wá tán bẹ́ẹ̀ mo ní kẹ́ fún mi lówó? Kí ló tẹ̀ ń ṣe báyìí? Ẹ̀gbọ́n náà, iṣẹ́ wo lórí lápá mi? Ṣé o bí a mọ̀ ṣeré ni? Máa yọjú yín bọ́ sílẹ̀ lẹ́sẹ̀ mi ni máa kó, máa rẹ̀ ẹ́ tí yín. Owó wà. Kò dáa. Owó yìí náà fi ránṣẹ́ sí mi. Ẹ kó wa. Jẹ́ yọkọ̀ náà jẹ́ yọkọ̀ mi jọ. Kí lẹ̀ ń yọ bẹ́ẹ̀? Kí lẹ̀ ń yọ bẹ́ẹ̀? Kò sóò kankan lè yàn. Sóò kankan lè bá. Ó dẹrù ọ̀la. Ọ̀la ẹ máa ṣe bẹ́ẹ̀ tí bá yọjú sílẹ̀ lẹ́yìn báyìí mi náà ni máa kó lọ́gbọ̀rọ̀ máa tún fi gbowó. Ọkọ̀ dẹ́ ń ṣe o. Torí Ọlọ́run ta ni mo wá ṣe báyìí èmi ò máa ṣerú eléyìí fún ìyá mi àti bàbá mi ẹlẹ́dàá mi Àkànmú bó ṣe fi mí lọ́kàn balẹ̀ báyìí lọ́lọ́ ọyàn tó mu nígbà ìyá mi ọmọ ò ní fi ẹ́ lọ́kàn balẹ̀ ò ní rí dùnú lójú ọmọ ní ìṣẹ́jú kan ó máa jìyà ní agbára Ọlọ́run. Ọmọ tó mọ ya rẹ̀ lójú òṣì ni ó fọmọ náà lójú torí mọ̀mọ́ yẹn jìyà nítorí rẹ̀ o do me I do you nílé ayé o. That's right, son. Get by job. It's Mr. Missy ID. By the way, all my larger son. Those girls living la vida. I want more day long fida. All the good boys need to roll our fake designer. Toss around with the nigga. I'm a run up between major lasers. Dangote na my promoter. I need this way to play between Barry Magbaya with DJ Maforisa. Uncle Reshi Shed man and Vita. Olo like Aloma Vita. Police the rude boy, but nígbà tí mo bóyá fún wéré lọ́fẹ́ jọ́sùn Peter. Ní Peter náà wá bá mi níta. Ó ní bọ̀bọ̀ wáyé kò beat am. Ó ní ìtẹ̀pọ̀ yan màmá yan pàpà if they sọ for you make you repeat am. Oh my lọ́dí, ìwéré dé my body. Ìbílẹ̀ lọmọ yẹn láti kékeré tó bá jẹ́ rán lọ rere lọ́wọ́ Zlatan. Tó bá mú náà lọ́wọ́ kó tọ́ lantan. Husky pátápọ̀ ìṣe banga. Àwọn kan ní gbòòrò wọn máa lówó lọ́wọ́ ìyá yìí ẹ̀rẹ̀ tún máa ṣó pattern. Pattern pọ̀, kí ló wí? Pattern pọ̀, pattern pọ̀, wàláì pattern pọ̀, pattern pọ̀, kí ló wí? Pattern pọ̀, pattern pọ̀, wàláì pattern pọ̀, fẹ́ràn ló fún pattern pọ̀, ẹ̀jẹ̀ mi kò bá kí di pattern pọ̀, Biliki UK pattern pọ̀, wàláì pattern pọ̀, òkè náà tún bá lámbà pattern pọ̀, ìjọ Ramajago pattern pọ̀, àwọn tí popular jingo pattern pọ̀, wàláì pattern pọ̀. Ọmọ wa pattern pọ̀, wọ́n ṣì dá ti kí wa. Wọ́n ní pattern gan, àwọn ọmọ ló ṣàlàyé pattern gan. Ìjọba ṣàkàṣùlù ṣàkọ. See when we stepping out the green, everybody mama holla.
ráyè ẹjọ́ wọ́n sáṣẹ lọ́fọ̀ ewu ń bẹ lóko ló ń gẹ̀ gan ló gẹ̀ fúnra ẹ̀ sí ewu ní pátákó kí ló wí pátákó pátákó wàláì pátákó pátákó kí ló wí pátákó pátákó wàláì pátákó stay wide pátákó àwọn ti rashman pátákó ló máa múra bí batman pátákó wàláì pátákó ẹgbẹ́ ló mú pátákó ìyẹn tó ló wá sexy pátákó àwọn ti fẹ́ tó bj pátákó wàláì pátákó ẹwà èwo ni pátá òwèrè tó kọ̀rọ̀ pọ̀ bíi kiri mi ní táìmù tó wà kan ṣó pátákó fẹ́ràn ló fún pátákó ètè mi kò bá gidi pátákó mílíkì uk pátákó wàláì pátákó òkèlà ọtúbà london pátákó ìjọba ramanjago pátákó àwọn tí pọ́pùlà jíngò pátákó wàláì pátákó ọmọ wa pátákó oṣù dàdí kébà wọn ní pátákó àwọn ọmọ ló sálárì pátákó ìjọba ṣàkàṣùlù ṣàkó sí when we stepping on the green everybody mama holla back pátákó tí mo wọlé yìí banga ẹ bá mi sọ fún kásá ní kó ṣì gé láti dé ọkùnrin wájú láti yá kí ìjọba lè dé wọn ti gàdé sẹ́yìn tábà ti wọlé wọn ní kílé lé ìyàwó tèmi ti fowó ṣeré ìjọ story pátákó that's why I'm on board this latan lọ ọmọ pátákó wà máa lọ bí ò ráyè ẹjọ́ wọn sáṣẹ lọ fọ ewu ń bẹ lóko ló ń gẹ tán ló gẹ fún. Wo gbogbo ẹ pátápátá ló ti yé mi ẹbí ẹ̀kọ́ mo ṣáàtì ẹ ti dúpẹ́ pé o ti padà wálé ṣùgbọ́n Odere on the street, Odere make me fit you. Odere no dey fun, Odere ládùúgbò mi o. Sherry Omotebi is very talented artist. Ọlọ́run sọ fún lóhùn. Ẹ ṣé sà. Débi téèyàn lóhùn dé. Sherry ìjọ tí máa discover mo kàn wà níbà mi ni mo rí tí wọ́n gbé mic fún pé kó wá perform. Ìgbà tó máa kọrin for like 5 minutes mo kàn wí pé who is that boy? Ta ló ń kọrin? That small boy mo ní kó máa pè wá. So ìgbà tó dọ́dọ̀ mi wá rí pé what a young chap. Òun ló ní irú ohùn báyìí. Àmọ̀dẹ̀mọ̀ pé ẹ̀yin náà máa lóhùn because nǹkan kan ló máa fi jọyín. Bóyá kẹ́ tó lọ ẹ máa kọrin fún mi bí. Àwọn nìkan. Ijó lòun jó. Òun máa ń jó ẹ̀yin máa kọrin sí. Ọlọ́run má jẹ́ kí mi blow. Anyway, mọ́mì àti dáàdì mo kí n kú oríire. Ṣé rí mo ti pinnu wípé this year and next year wípé mi ò ní sign any artist for now. But pẹ̀lú orin tí mo gbọ́ tó kọ mo ń láti pe manager mi gbọ́ dàbẹ́ ni pé ẹ máa go against rule mi wípé máa fẹ́ like láti sign boy. But to God be the glory mo mọ̀ pé àrèrè ń bẹ. No problem but ìgbà tí mo bá sọ̀rọ̀ tó ń jọ yẹn mo wá ní kò lè tọwọ́ bọ̀wé tó bá fẹ́ kí n sign òun gbọ́dọ̀ rí ìyé àti bàbá ẹ̀ àwọn tó bí. Àwa la bí èmi ni màmá ẹ̀ bàbá ẹ̀ ni. Èmi ni mo bí èmi ló jọ. No problem kẹ́ tó lọ sìn màá fẹ́ kó bá mi tọwọ́ bọ àwọn ìwé kan bí nítorí pé ó ń déwájú ó ń dẹjọ́ ó ń dẹ́yìn ó ń dasọ mi ò ní fẹ́ kí a fìjà gbẹ̀yìn ẹ̀rín la fi bẹ̀rẹ̀ à ní fìjà parí ẹ̀ lágbára náà. So young man science rẹ̀. Science, you know.
tọwọ́ bọ̀ bẹ́ẹ̀ tọwọ́ bẹ̀ dáadáa tọwọ́ bọ̀ dáadáa. Ó ń tọwọ́ bọ̀ nǹkan ta ni kò tọwọ́ bọ̀. Olúwa ṣe o. Àgbà tó ń kọ yìí tó ṣàrọ̀ ọmọ ìgbà ọ̀tún irọ́ kàwé hot kind. Hot kind. Kind. Yes. Kind. Ẹ wo ẹ ṣe gan o àdúgbò lọ́wọ́ yìí o àwọn ọmọ tí náà wọ́n á pàdé aláàánú ẹ ṣe gan. Tọwọ́ bọ̀ dáadáa tọwọ́ bọ̀. Tọkọ bọ̀ bàtà ní gbogbo. Bọ́lá máa wá lé bí o. Fọmọ náà lójú torí mọ̀mọ́ yẹn jìyà nítorí rẹ̀ o do me I do you nílé ayé o fún mi ní mọ̀nkí tẹ̀lé kí n gbé lura fún mi ní sóbó tó ń kí n gbé lura òdèrè